kanjú àmọ́ lọrin àyíkájú ogún òṣẹ́jú làbún wà sí máa ń lò náà ok 20 minutes náà ní kún ó lò ọlọ́mọ́sá yá bàbá ẹ má bínú ètò ni bá a ti dúró yìí nísìnyí àwọn àkàn bẹ máìkì sí lọ́wọ́ wa àmọ́ wọ́n ń kọ̀ǹtró jòkó lẹ̀ yìí wọ́n sì ń kọ kalẹ̀ pé kọ́dà tẹ́ bá sọ pọ́ìntì kan tó bá yẹ pé 17 minutes wọ́n nígbà tẹ́ sí wá sí o tó di aago báyìí lẹ sọ̀rọ̀ báyìí ní táìmù báyìí gbogbo ń tá a bá sọ pátápátá ní lọ́nu tíra bẹ́ẹ̀ ti fẹ́ sí wá sí yìí nísìn ó kọ̀ ìwọ̀nù tíra Centenary ààdọ̀kúnmọ̀lọ́ ẹ̀yìn àfá àjánásì bísmìlá ọya ẹbẹ̀rẹ̀ báwọn أعوذ بالله من الشيطان الرجيم أم المدارس زمرة أدبية فكأنما في ثديها الإلهام wọ́n ní gbogbo wa ní kájọ wí ẹsẹ̀ orí فكأنما في ثديها الإلهام أم المدارس wọ́n tí àwọn ń kalẹ̀ nítorí àsìkò ogún ìṣẹ́jú ni ó sì ti bẹ̀rẹ̀ sí kàbáyì ẹjá panupọ̀ pé bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم dákun èyí tá a gbà lẹ́nu alájá àgbà nù o bàbá lójú oyé wa pé ànábì Muhammad صلى الله عليه وسلم ẹ bá ń pariwo ànábì dáadáa صلى الله عليه وسلم ànábì ní kullu amrin dhi bali la yubda'u fihi bi bismillahir rahmanir rahim fahuwa abtar wa fi riwayatin fahuwa aqtaw wa fi riwayatin fahuwa ajzam bá ti gbà lẹ́nu alájá àgbà gbogbo ọ̀rọ̀ tá a bá bẹ̀rẹ̀ tí bismillah bá ti sí ń bẹ̀ àbùtárú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò lálù yàní alimansuhu ani olùbáraka ọ̀rọ̀ tí ò lálù báraka ni ọ̀rọ̀ tí ò lálù lẹ́fìlì pé bàbá ọ̀ ní sọ̀rọ̀ sẹ́jú kan ká má fi bismillah síwájú ẹ̀ gbogbo wa tá a sì wá ń bí ọmọ alájí àgbà ọmọ alálù báraka ni wa ẹ jẹ́ àpanupọ̀ pé bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم alhamdulillahi rabbil alamin الحمد لله رب العالمين arrahmanir rahim الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وعلى آله وصحابه وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحابه وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحابه وسلم gbogbo wa bí bàbá ti máa ṣe é nù wọ́n ní ká panupọ̀ pé àmín آمين 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 يا الله آمين يا الله ìtawí náà ládàá rẹ̀ ọlọ́run kó mo bá fa gbà ẹ̀dàkọ̀ ẹni rahimahullah ládàá rẹ̀ ọlọ́run mo bá wà lájí àgbà ládàá rẹ̀ ọlọ́run bára kú dákù bàbá wa tó kù fún wa lónìí bàbá wa lẹ́fà tòní ọlọ́run sábà wa sọ wọn آمين ládàá rẹ̀ bàbá wa the president of ANSARU Islam tí wọ́n tún jí àgbà fún gbogbo àwọn àdàbíyà pátápátá ọlọ́run dákọ̀ ọlọ́run jẹ́ mi yín gùn sí o آمين kó bá sàlékún àdáfíà fún yín abẹ́ ládàá yìí náà bá Imam ANSARU Islam ọlọ́run kó bá sàlékún dáadáa fún yín آمين bàbá wa tí wọ́n wá láti Ìlọrin látòrí bàbá wa president bàbá wa àdúrà gbà àti gbogbo ẹ̀yin ẹ̀sà tẹ́ẹ̀tì Ìlọrin wá bàbá wa president méjèèjì oye àti bàbá wa àdúrà gbà oye president kẹta tún nù ni oye àtàwọn àfáà ní o ti afi àfáà àgbàbẹ́ lọ́hun fún yín àti padà yín ò ní ṣòro آمين bàbá sàmà lẹ́kọ̀ọ́ èyí kárí gbogbo ẹ̀yin tẹ́ gbéṣẹ́ bàbá alájà àgbàdá ní tẹ́ ìjó jábọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ní jábọ́ آمين ẹ̀rọ̀kùn ẹja ṣe àmì lápapọ̀ آمين à ń sọ tẹ́lẹ̀ because of time nítorí àsìkò torí bàbá wa alájà àgbà bàbá tó wa lóríire wọ́n sì tó wa lálùbáríkà yìí tá a ti ń ṣe lọ́wọ́ yìí tá à ń ṣe míáwí lọ́wọ́ yìí iṣẹ́ bàbá là ń dúpẹ́ fún lórí ìtọ́lọ́wọ́ bá ṣe fún wa alhamdulillahi alal ihya'i alhamdulillahi alal ihya'i
على الإحياء في كل أمكنة على الإعلان في كل أمكنة على الإعلان. ìtẹ̀gbẹ́ àsìkò ìkọlà àkọ́kọ́ ẹ ti l'Àbújá ẹ ti l'Òṣogbo àwọn ìlú kọ̀ọ̀kan tẹ́lẹ̀ làwọn náà ń wò lórí Facebook ọba tó ní kẹ́lẹ́ yìí ṣe é ṣe Ọlọ́run a dúpẹ́ fún ọ ṣeun. alhamdulillahi alal ihya'i alal ihya'i alal ihya'i fi kulli amkinatin alal i'lani fi kulli amkinatin alal i'lani. mi'atun tamurru ما شاء الله على مصانع شيخنا ọgọ́rùn ọdún ní rẹ kọjá lórí sí àbáwá alájàgbà yìí. وغدت تجدد بالثناء وأماني وغدت تجدد بالثناء وأماني. ọgọ́rùn ọdún tí bàbá ti bẹ̀rẹ̀ sí Ọlọ́run ṣùgbọ́n gbà tọ́lọ́run ó tún wá parí orí fún wa ńgbà tí ilé kéwì yìí ó bẹ̀rẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀. ẹ pariwo Ọlọ́run bí ti jẹ́jà mọ́. ẹ pariwo Ọlọ́run. torí tèkó tí wọ́n kà yìí ní fi ń jọ́gọ́rùn ọdún. ó ní. bàbá bẹ̀rẹ̀ ilé kéwì ANSARU Islam àbí ilé kéwì Az-Zumratul Adabiyya ilé kéwì àlùbáríkà yìí lẹ́kọ̀ọ́ yìí. Èkó yìí. ní 1926. 1926. Allah tàbá wọ ọdún tàbá lónìí ìyàwó ní 2000 kí ni jama 26 2026 ẹni bá máa kankan dáadáa ó gbọ́gọ́rùn ọdún. mi'atun tamurru ala masani'i shaykhina. ọgọ́rùn ọdún tí eré kọjá lórí sí àbáwá lẹ́yìn. وغدت تجدد بالثناء وأماني مئة تمر على الإجادة والنماء أعني بزمرتنا الأولى بمكاني. bàbá Abdulrazak ọgọ́rùn ọdún náà kọjá tó jẹ́ dídù alal ijadati wan nama. Ni wọ́n ń sọ fún wa pé bàbá mà kú iṣẹ́ o. bàbá mà kú iṣẹ́ o. ìdàgbàsókè jẹ́ alájà àgbà ní. ìdàgbàsókè náà wọ́n ń lọ. أعني بزمرتنا الأولى بمكاني شيخ الكمال. nígbà ń pè lọ́gọ́rùn ọdún náà ní pé Zumratul Adabiyya Kamaliyyah tó dọ́gọ́rùn ọdún. شيخ الكمال. bàbá tó ṣiṣẹ́ náà ní Sheikhul Kamal ẹ̀ sí bá ń sọ pé rahimahullah. شيخ الكمال عالم متفنن في عالم الإنصاف والإحسان. bàbá tá à ń yin iṣẹ́ wọn kó wọn kú iṣẹ́ bàbá wa alájà àgbà ni bàbá wa Sheikh Muhammad Kamaluddin Habibullah rahimahullah. oye al-Adabi ọmọ tí هذا الذي bàbá sọ pé ní alimu mutafanninu bàbá sọ pé gbogbo nǹkan kọjá mi gbogbo kéwú. في عالم الإنصاف في عالم الإنصاف ما شاء الله والإحسان. ما شاء الله هذا الذي جمال فضائل والعلا في عصرنا هذا على القرآن. gbogbo ọ̀tọ̀ ń jáde bí ẹ̀dákùn jáde pé هذا الذي جمع الفضائل والعلا. bàbá wa alájà àgbà yìí àwọn ni wọ́n kó gbogbo ọlájú àti gíga. في عصرنا هذا على البرهان. في عصرنا هذا على البرهان. bàbá bẹ̀rẹ̀ sí Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí Ọlọ́run níjọ́ tí bàbá dé sáyé wọ́n dé sọ́wọ́ àwọn òbí tó dáa bàbá rẹ̀ ọwọ́ ìyá rẹ̀ ni wọ́n dá sí bọ́lá máa ní kéèyàn dé sọ́wọ́ ìyá rẹ̀ ń jọ bàbá rẹ̀ ìyá sàgbákò àfa bàbá ó sàgbákò àfa alhamdulillah. wọ́n tún wá dé sọ́wọ́ wàlíyù Ọlọ́run ẹ̀sà Ọlọ́run la ilaha illallah. ẹni Ọlọ́run afanidébi téèyàn lọ kíákíá àfa wa bàbá wa Tajul Adabi ẹ bá ń pariwo Ọlọ́run bí ti jẹjẹ rọ ibi tí bàbá dé sínú ni bàbá wa bàbá wọn gbà jẹ ní Ọlọ́run ìgbà wá sí lọ́dọ̀ àfa wọn àfa wọn ń lọ ó fi sẹ́lẹ̀ fún wọn bàbá náà ò fi sẹ́ náà ṣeré wọ́n gbáṣẹ́ náà mú
nígbà tí bàbá bẹ̀rẹ̀ sẹ́ bàbá bẹ̀rẹ̀ ṣe. bàbá bá kéwú lórí ẹkún wọ́n bá kéwú lórí. ẹ̀ wọ́n ti jàmá wọ́n bá kéwú lórí pé ń sunkún lọ́wọ́ àlẹ́ ilmu yẹ̀bùkí العلم يبكي bẹ́ẹ̀ ni في دياجر عصره وأتى الكمال وصار يضحك بالملا ما شاء الله وأتى الكمال وصار يضحك بالملا. bàbá dé sáyé wọn bẹ kú tí wọn bá kéwú ti ń sunkún lọ torí bí kéwú ń lọ bí pé mo fẹ́ kú lẹ̀ ní bàbá dé tọkọlọ kò fẹ́ fọmọ ìsílẹ̀ kéwú mọ́ bẹ́ẹ̀ni. nípa pé bẹ́ẹ̀ bá fẹ́ kéwú eré ẹni lẹ̀ ti kéwú orí ẹni lẹ́ẹ̀ ti kéwú. àbáwọ àfa àtẹ̀sí lọ tántán kó yín lọ fún lẹ́yìn kó kó yín lóko láàárọ̀ kó bá dé ìrànlẹ́ ọ̀yà ẹgbà kéwú tẹgbàtẹgbà náà lẹ́yìn gbà á bí kéwú sì wà ń jọ náà wọ́n ti wà nù. bàbá gba kéwú lọ́dọ̀ àfa wọn يبكي wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ náà kéwú ń sunkún العلم يبكي في دياجر عصره inú òkùnkùn ni mo wà yìí fídà yá jẹ́rì àṣírí yìí inú òkùnkùn mo wà yìí وأتى الكمال bàbá dé وصار يضحك بالملا kéwú bú sẹ́rìn ó bẹ̀rẹ̀ sí yọ بالنظام pẹ̀lú ètò tó dáa tálájà gbàgbé wọnú kéwú وجهاده pẹ̀lú kìlàkìlà lórí pé báwo ni Islam ó ṣe dàgbà قاد الورى بنظامه وجهاده قاد الورى بنظامه وجهاده قاد الورى نحو السعادة بالعلوم وبالهدى ما شاء الله. نحو السعادة بالعلوم وبالهدى. bàbá fà wá wọn wá bẹ̀rẹ̀ sí fa àwọn èèyàn lọ sóbi oríire gbogbo àwọn adálẹ̀ kéwù nìzọ́ọ̀mù sílẹ̀ ilé kéwù táàtì máa kọ táàtì máa lo bọ́ọ̀dù وبدا يؤسس زمرة ببسالة. bàbá wa dálẹ̀ kéwù zumra sílẹ̀ bí basala ti pẹ̀lú akin láàrin àwọn àfáà tó le أجيال أسر àwọn àfáà mọ́dà ilá في النجاح. àsìkò tálà jẹ́ àgbà dálẹ̀ kéwù lẹ̀ késàsìkò yìí tẹni kálukú ń dálẹ̀ kéwù lẹ̀ tó ń ṣe fanda ní ṣe tí wọ́n gbé ọ pé ìwọ ń dálẹ̀ kéwù lẹ̀ ò ní dàárọ̀ la ò sì ní dàárọ̀ bàbá dálẹ̀ kéwù lẹ̀ وبدا يؤسس bàbá dà yóò hà sísù زمرة ببسالة. wọ́n dálẹ̀ kéwù lẹ̀ pẹ̀lú akin wọ́n dálẹ̀ أجيال ó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ní 1926 bàbá wa lọ wọ́n gbé tafarra àti fi Ìlọrin ó wá tó ra kó gàgàgàgbà àwọn onídúró lẹ́kọ̀ọ́ yìí nìkan ó tún wá fò lọ sí Ìlọrin ní 1930 ẹ máa ń kí Ọlọ́run bí ti jẹ́ ìjàmbá. وبدا يؤسس زمرة ببسالة. akin ni wọ́n fi dálé kéwúlẹ̀ أجيال أسر àjíyálò àṣírí àwọn ọmọ ọjọ́ náà في النجاح من الغباء. أجيال أسر في النجاح من الغباء. bàbá ti gọ̀ tó bàbá ni ò jágọ̀ bàbá ló já mọ̀ pé wọ́n fi kéwú máa fi dára láyé يدعو لوراء. ìyẹn máa fi kéwú gba dókítọ̀ ìyẹn fi di ẹnjìníà ìyẹn fi di pòfẹ́sọ̀ alájà àgbà ló gbé wọ kéwú. يدعو لوراء. àfa iṣẹ́ tí bàbá wa ṣe yìí iṣẹ́ tó gbomi lára ẹni ni o táwọn alájà àgbà ṣe torí àsìkò àwọn mùsùlùmí lọ́wọ́ àfa àti ẹnjọ́ náà àwọn àfa àmàdà ilà ìjókòó kan bẹ̀ nù tíra nù مساهمة الأنصار في اللغة العربية تبع دكتور عبد الحميد tí wọ́n nu tíra àwọn ni mo ti ka ọ̀rọ̀ náà wọ́n lásìkò tí bàbá dálé kéwúlẹ̀ wọ́n pè wọ́n sí jòkó kan ní ọjà gbọ́rọ̀ wọ́n ní ká wá sí wá sí mbẹ́ ẹnìyẹn ń ṣèyàwó bàbá wa débẹ̀ wọ́n bá wọn àfa tí wọ́n ti lọ kárí nílọrin bí wọ́n ṣe débẹ̀ wọ́n sálámà sáwọn àfa àgbàjọ náà orúkọ àfa náà ní jẹ́ àfa ìndá kìí ṣe àfa ìndá sàlátì o ṣe àbọ̀ báyìí Mashallah àfa náà ní àfa tí wọ́n bá ń jọ náà tápà ní ṣùgbọ́n kìí ṣe àfa ìndá sàlátì fẹ́ràn àwọn alájà gbọ́ àfa náà wá ló wá dúró pé bálájà gbà ti sálámà sí wọn wá dúró ní ìdápadà tí ó dápadà ní pé gbogbo yẹn náwó sí ọmọ tó dé tó fẹ́ ba ìmọ̀ jẹ́ ni ẹ̀nàwó sí àwọn táwọn kéwú lórí ẹni táǹkẹ́wú lórí àwọ̀ tó wá dé àmọ́ kọ sí bọ́ọ̀dù ó ní káwọn ọmọ sọ lárúbáwá ó fẹ́ bà kéwú jẹ́ ó yẹ kéta bá ti àdánù
La ilaha illallah. àwọn sì gbà pé ẹni tó bá ké tàbátì àdálù ìjọ náà nígbà tí ó bá fi dago méjì alẹ́ kò ní gé èèyàn mọ́. La ilaha illallah. àwọn akéèlú àwọn alájí àgbà ọlọ́run ní tàbátì àdátẹ́ ké yìí ẹni tẹ́ ké lù innahu mu'minun mukhlisun. Allah. ẹ̀sà ọlọ́run ní kèé sàbílà ábì ẹ̀ṣọ́ ọlọ́run ni. àbílà ábì kọ́ lélẹ́yìí ó dá kí tàbátì àdámọ́ ní Suratul Kawthar lára rẹ̀ Allah. láàrin tí tàbátì àdá tí wọ́n kéwòn àsìkò náà ní mẹ́lẹ́ alájàgbà wa bú pẹ̀. òun náà ni mọ́lẹ̀ náà tún lò. ó wá kú ò nílọrin nìkan ìwọ̀n ń dóko káàkiri. وبدا يؤسس جمرة ببسالة أجيال عصر في النجاة من الوباء يدعو الوراء بذلاقة وفصاحة. alájàgbà kí n bá ṣe wá sí yad'u al-wara bizalaqatin wa fasahati. wọ́n máa ṣe pé ọ lè rí mistake kékeré kan báyìí nù kíra wọn. في آية bàbá yìí sì máa ṣe wá sí ká máa ké gbogbo Kùránì tí wọ́n bá káyà kan أو آيتين àbáyà méjì. بلا ونا. sì kò sí ní rẹ̀ yìí bẹ́ẹ̀ sí ń في bọ̀. آيتين أو آيتين بلا ونا. bàbá sọ̀síìdì pẹ̀lú iṣẹ́ Ọlọ́run الله. pẹ̀lú iṣẹ́ dáwà kí ló wá mú wọn sọ̀síìdì kí ló mú ọṣẹ ṣe yọrí. kí ló fàṣeyọrí torí pé أداودين. farabalẹ̀ torí time أكرمكم الله. kí kí ló mú wọn ṣàṣeyọrí ló fà ṣe yọrí. torí time akọ tiẹ̀ ṣe kékeré ni ìtọ́ fàṣeyọrí fáwọn alájí àgbà ó ní pé bàbá khasaisun najah sábà àṣeyọrí tí máa mú yàn ṣàṣeyọrí méje alájí àgbà ní gbogbo ẹ̀ gbogbo ìrànlọ́jọ́ àgbá ní ẹni tí ò bá ní ẹni tí ò bá ní. kódà kó kéwó kó kú òun kéwó kó di mìtìtì Ó di yóò kàn mìtìtì lásán ni kò ní ṣàṣeyọrí kò ní ṣàṣeyọrí. khasaisun méjèèjì yẹn tó bá ti pé sára ẹ̀ ó pé sára bàbá púpọ̀ ó pèsè ara bàbá. in ló mú bàbá wọn àṣà ẹni pé kí wà lájẹ àgbà ó kúrò ní pé al-ustaz al-muallim al-mutamtam kéwù wọn al-alimu al-arifu billah kì í ṣe ti gbégi lọ́dọ̀. àwọn al-arifu billah wọn ní sífà kan sífà mẹ́fà ni sífà àtàwọn al-arifu billah ló bá jẹ́ arifu billah mẹ́fẹ́ fà pèsè àlájẹ àgbà ṣùgbọ́n méje ìjáde tí máa ń fún yẹn ní an-najah méjèèje ló pèsè àlà bàbá. أعوذ بالله من الشيطان الرجيم. tawala làjẹ àgbà gangan níbo nínú òpòwò ni wọ́n wà. بسم الله الرحمن الرحيم. nínú àwọn tí Kùránì sọ pé ní rijalun. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله. àsìkò tí bàbá dìde àsìkò tó owó tó wò ń já àyàn bọ́ ni tọ́pọ̀lọpọ̀ ń lé owó mo fẹ́ lé owó alájàgbò lé owó. رجال àwọn alẹ́sí ọlọ́run àwọn náà àwọn rijalun tó yẹ pé ní la tulihim tijaratun ولا بيع عن ذكر الله. ẹni tó bá jẹ́ tó wà nù wọn yóò ní sífà méje kí ni sífà méjèèje náà. نعم. innal khisala allati tarqal hayatu biha. إن الكسول التي ترك الآيات بها. مالا كمالدين innal khisala allati tarqal hayatu biha. إن الكسال التي طيق الحياة بها. nǹkan méje téèyàn fi máa dókè máa sọ nílẹ̀. أدب وعلم وصبر المرء في العيش. أدب وعلم وصبر المرء في العيش. méje ń bọ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ilmu adabun. أدب ẹni tí ó bá sọ síìdì láyé nínú méje yóò kọ́ ní aládàbí. وعلم lẹ́fìrí pé gbogbo ohun tí wà láyé àtobìnrin àtọkùnrin àtijọba àtọbàlú gbogbo wọn náà gbà fàlàjì àgbà. إن الكسال التي طيق الحياة بها. أدب alákọ̀ọ́kọ́ ni adab. وعلم kátó wá sọ̀rọ̀ mímọ̀ ìmọ̀ tó jiná. وصبر المرء في العيش. أدب وعلم وصبر المرء في العيش. kéèyàn wá ní sùúrù níbi àlẹ́ àìsù mi níbi táwọn afá ti ń jábọ́ oníkìní oúnjẹ
ó ní àfáà mi bó ti mọ kéwú tó ìtọ́lé olówó òjò ló kọrin. yóò ló kọre àgbàjẹwọ́ bàbá àwọn àfáà wo wọ́n ṣe gudugudu lọ́dọ̀ olówó kankan. ó tì wọ́n respect ara wọn ni. wọ́n fúnra wọn lọ́wọ́ ni. ní àwa èmi wà ń bẹ̀ bàbá president tó jókòó yìí níjọ́ tí wọ́n fara jágbà ní mọ́tò fi bùtù àjọ darí níjọ́ náà ń jẹ́ bóde mo wà ń bẹ̀ àwọn tí wọ́n lọ bá bàbá mi pé bàbá àná fún mi la mọ́tò yìí ẹ jẹ́ ká ṣe ìjàmbá ní mọ́tò tá à ń lò nǹkan kan ò ṣe alájí wa ẹsẹ̀ lè dúró kó mọ́tò dé láti lóyìnbó ṣe é rántí mọ́tò náà báyìí ni lájàgbá ni àyíká ń lò nǹkan kan ò ṣe a ti fẹ́ kẹ́ra tẹ́ bá fẹ́ kára ṣùgbọ́n àfẹ́ kó bùn wa o. má bùn wa o. ẹ gbọ́dọ̀ ara jàmọ́. Allahu akbar. àfẹ́ kó bùn wa tó yẹ pé yóò bùn wa ni àfẹ́. àfẹ́ àwa náà lọ́wọ́. wọ́n wá lọ sọ fún bàbá yẹn pé bàbá fẹ́ ra mọ́tò ní ha kí ni jẹ́ bẹ́ẹ̀ ló fi wá bá wọn fúnra rẹ̀ àwọn ni wọ́n jókòó yìí èmi ò lè ta mọ́tò fún yín o ní tí ó ṣẹlẹ̀ ni pé èmi náà fẹ́ máa rọ́wà sí mo fẹ́ máa jáná sí n kò sí lágbára àti lè tẹ̀lé yín bí mọ́tò yìí bá ń tẹ̀lé yín mò ń rọ́wà sí mò ń jáná sí. ìlànà sọ́lá létí tẹ̀lẹ́kọ́ ayé túnbí ha. àfáà mi ti di pé fúláwà ní ń gélé àwọn olówó ànàkùn ẹgbẹ́ láwà ní síbẹ̀ dákùn ẹ̀nà wà láwà ẹ̀ bá gé fúláwà yìí yóò bọ́ láwà ní kalẹ̀ yóò gé fúláwà ní àwọn olówó. Adabu ilmu wasaburi lórí ìfilẹ̀ àìsí. wasaburi lórí ìfilẹ̀ àìsí. Mashallah. Adabu wa ilmu wasaburi lórí ìfilẹ̀ àìsí. kazaka azimu. kazaka azimu wa hazimu summa ikidamu. ẹlẹ́kẹ̀rin ni azmun determination ká ní àníyàn pé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́run ká má wo bí kankan lẹ́yìn ọlọ́run. wa hazimu. tẹ́yìn bá wá ní èrò ẹ̀mí tó bá wá ní ìgbọ̀já lórí ẹ̀ pé mo fẹ́ ṣe ọ̀nírí ṣe. bàbá nǹkan yẹn ó tẹ̀léra fún alájà àgbà ni bàbá ní azimu. wa hazimu. wọ́n ní hasimu. wọ́n tún wá ní ìkìdámù ẹ lọ ṣe ẹṣẹ ká máa ṣe lójú ẹsẹ̀ ń sìn náà. tawadun likibari ilmi fi taishi. Mashallah. tawadun likibari ilmi fi taishi. The last one tó bàbá táwọn alájà àgbà fi succeed ó ní tawadun likibari ilmi ká tẹríba fáwọn àfa àtàbá ẹjá bìrà wa léèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n ń dìde lónìí wọ́n ń tẹ àwọn nǹkan mọ́lẹ̀ gòkè ni. wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni. ta ni alájí àgbà tẹ̀ mọ́lẹ̀ kí wọ́n tó gòkè. ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa jàmá. Allahu akbar. àfa alágbájá nínú àwọn àfa tí ń bẹ ń jáde àfa bẹ gọ́ọ̀rẹ̀ ń bẹ ńgbà tí bàbá ń bẹ àfa ọmọ yíyà ń bẹ bàbá wọn ní yẹn sọ fún wa pé àwọn ń kéwú lọ́wọ́ samara dan làwọn ń kà lọ́wọ́ njọ́nà kódà mìíràsù làwọn ń kọ́ lọ́wọ́ ní bàbá wọn ọmọ yíyà wá sí ilé kéwú lọ́dọ̀ àwọn kódà ọ̀rọ̀ tí wọ́n sọ njọ́nà wọ́n sọ fún wa wọ́n ní wọ́n ti bá wọn wọ́n wá wo táwọn ń ké lọ́wọ́ ẹjẹ́ ń wo wọ́n wá wo wọ́n á mérí báyìí wọ́n ní ọ̀rọ̀ tẹ́mi máa sọ èmi ò yí padà lónìí wọ́n ní tí máa sọ tẹ́lẹ̀ ni pé ẹni tó yé Ọlọ́run jí ó máa yé sí ẹni tí ò yé Ọlọ́run má jẹ́ ó yé ṣùgbọ́n lónìí mo yí padà ẹni tó yé Ọlọ́run jí ó máa yé ẹni tí ò tí ì yé Ọlọ́run jí ó yé náà. tawadun likibari ilmi fi taishi. fáwọn àfa tá a bá lẹ̀ ká má tẹ̀ wọ́n mọ́lẹ̀. tawadun likibari ilmi fi taishi. ẹni bá wá ń ṣerú nǹkan báyìí jàmá kí ni ó ṣe yóò sọ sí ìdíṣẹ́ rẹ̀ bàbá wa sọ sí ìdíṣẹ́ wọn láṣeyọrí Olúwa dákun mọ́tà bá wa kí àlàyé. sọ̀nà àlìkàmálù. bẹ́ẹ̀ni. sọ̀nà rìjàlá kàmálù náà fi àròdìnà. bàbá ṣiṣẹ́ pọ̀. kánú kúmọ̀tà bẹ́ẹ̀ ilmi ẹ̀ǹbẹ̀ fàálì oníyàgì mìíràn. wọ́n ṣiṣẹ́ púpọ̀ nínú iṣẹ́ tí bàbá ṣe àwọn àfáà kọ̀ lẹ́kọ̀ọ́ bàbá olùkádé ń bẹ à ń bẹ lẹ́kọ̀ọ́ yìí bàbá wa nínú àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí bàbá wa ọlọ́dán wọ́n bẹ ń bẹ bákan náà bàbá àta nínú àwọn ẹsẹ̀ bàbá lẹ́kọ̀ọ́ ni bàbá Suleiman onídòkó èkó yìí náà ni nínú àwọn tí wọ́n tún wá gbéṣẹ́ bàbá níyì lẹ́kọ̀ọ́ àáfàá tèmi jẹ́ kan bí àṣẹ ó ní yagi mi ní ọ̀hún bí kúlì kìnnà yàtẹ̀. bàbá tí máa fi gbogbo alákọ̀yìn ń kéwú. wàbàdà bí máa dìhì wọ̀rọ̀ bí xisọ́ọ̀lì. èyí sọ bẹ́ẹ̀ nìkan sọ bá lónìyàn gí kò mọ kéwú mo ní máa wò mí mo bá ti rí ni o fi ké oníyangí sí. Allah
ìkan àfáàwà mbárakù ní bẹ́lẹ̀ oye chairman gbogbo Adabiyya lẹ́kọ̀ọ́ أجيال منه al-Mubarak an-Nahawiyu as-Sarfiyu Al-Lugawiyu. al-Balaghiyu lójókòó yìí أجيال منه iṣẹ́ bàbá oníyanjú náà ni على العلوم كتربتين àwọn ọmọ kéwò oníyanjú wọn dàbí ìyẹ̀pẹ̀ ń bí kéwù ni يأديم بالعلم نحو علالي bàbá tí máa tọ́ wa sọ́nà bí aláàlí bí ما كل يوما oníyanjú kì í sú oníyanjú kankan عن دراسة علمي bàbá fẹ́ gbádùn àfa wa bàbá fẹ́ gbádùn àfa wa a máa ń kọ́ yẹn kéwù lọ́wọ́ àfa mbàrákù ni a ti mọ̀ àwa lọ ra kóòkì tútù tẹ́bá ti lè gbé kóòkì tútù síwájú bá ti tọ́pẹ̀ báyìí ẹ̀ kéwù dago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ̀ sí ni. ما كل يوما عن دراسة علمي ما شاء الله بنا صروح العلم فوق قلالي oníyanjú nìyẹn. لمدير زمرتنا في اللبوس بأسر آنيجي mama ní súnmọ́ra tí bàbá dá lẹ́dà súnmọ́ra ní bẹ́ẹ̀ lórí léwu. علم لكل رجال tọ́lájàgbá sí ilé kòkó parọ́ lẹ́kọ̀ọ́. آنيجي علم لكل رجال bàbá súnmọ́ra tí wọ́n gbà sábà ní 2027 àbí 1926 ni wọ́n dá súnmọ́ra rẹ̀ lẹ́kọ̀ọ́ wa ń bọ̀ ló wà sórí ilé. لغوي شيخي فاهم في علمه farabalẹ̀ ilé kí òyìn wa ó ya káàkiri ó dé Mùsìn ó dájé gúnlẹ̀ ó ti wọ ẹni tí ń wọ Kútọ́nù ní ìsìtò èmi ti kú mi ò sí lórílẹ̀ nìkan mo tún lọ́nà Bàdágìrì àdẹ̀ ń lọ dá ilé kéwúlẹ̀ ń bẹ̀ ní. ما خان يوما شيخه àfa farabalẹ̀ àwọn tí ń tún jáde ń bẹ̀ iná ẹ̀mọ́ dá ilé kéwúlẹ̀ Zumra iná là ń polówó káàkiri Zumra là ń pariwo kí. ما خان يوما شيخه في كلمتي ما شاء الله. سرا وجهرا إنه بخصالي àfa mo wá parí ọ̀rọ̀ síbi pé alájí àgbà Na'am. mo ní al-arfu billahi ni wọ́n wọ iṣẹ́ oníkéwú de kan ẹ jẹ́ n ṣe kùlásọ̀ ọmọ kéwú mọ́ alamatul arfu billahi sittatu máa mú lọlé o idha dhakara Allaha iftakhara àmì àkọ́kọ́ nù bí al-arfu billahi bá ń dárúkọ Ọlọ́run tó mo wá ṣe fáàrí ẹ bá fẹ́ gbádùn alájí àgbà yẹn ní kan ṣe wá sí ń kọ Ọlọ́run wọ́n ti ń wọnú ikhlas ní wọ́n máa wà wọn súra tínú wọn máa dùn ìkànnù ẹlẹ́ẹ̀kejì wa idha dhakara nafsahu ihtakara ẹ bá ti lè yan àwọn alájà pẹ́ sí ojú wọn ṣe ń yìí torí pé al-arfu billahi ni wọ́n wà wọ́n ìfẹ́ kéèyàn yìn wọ́n ó di méjì wa idha nadhara fi ayati Allahi i'tabara àwọn al-arfu billahi idha nadhara fi ayati Allahi i'tabara tán bá wo ayé Ọlọ́run tán bá wo báyìí àwọn èèkàn wo Kùránì lásán wọ́n máa wò ó pẹ̀lú ẹ́sí pé bàbá ilé kú omi àyà kan tán bá lọ tán bá bọ̀ tán bá lọ tán bá bọ̀ ìtìbárù ni wọ́n fi ṣe wáàsí innahu ya'izu bil i'tibar wọ́n máa ṣàkíyèsí lórí àmì Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ni pé wa idha hamma bi ma'siyatin aw shahawati inzajara ẹ̀rí pé má ṣe lo ayé wọn tó bàbá ò ṣe sìnà pẹ̀lú obìnrin kankan rí kí Ọlọ́run bí ti jẹ́ jẹ́ Allahu Akbar mélòó mo pé jàmá ó di mẹ́rin iye náà tó mú mẹ́rin yẹn dání ọlọ́mọ́sà kí á nahnu abna'ul kamali fil ula summal kamali fin nizami wa salahi bil huda indal fi'li bẹ́ẹ̀ni fin najahi fid durubi fil khisali wal jamali بالدروس بالفهم في شروع الرجال في الكلام والسكوت في التقى في ذي الجلال في خلو عن حرام ولزوم بالحلال في القدوم للأنام دون ذل وضلال فخرنا تاج الأديب قدوة عند المجال مجدنا يعلو سماء في سعادة الكمال مجدنا يعلو سماء في سعادة الكمال
نحن أبناء الكمال نحن أبناء الكمال. Ọlọ́run a dúpẹ́ àwọn àfáà ti bá a sọ̀rọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ó dùn mí tádàbí ọkọ̀ ń jòkó lẹ̀ yá bá gbọ́lọ̀ tóbi ni. Allahu akbar. Ẹ̀mẹ́ta la máa ń gbọ́lọ̀ tóbi. Ẹjẹ́ àti ìgbà tàwà láǹsá Sùlámì. Allahu akbar. Akí bàbá wa ṣe bá a sọ̀rọ̀ Ọlọ́run. Allah. Wallahi al-azim. Wọ́n ti mú. Àfáà ni wọ́n bí máa dàbí kullil ma'na. Ọlọ́run níjẹ́ láàkáyọ̀ dàrú. Àmín. Ọlá jẹ́ kan oṣù Ọlọ́run. Àmín. Ẹnu tó ṣòro sí inú wáàsí ni kí yóò tó wọlé láti bẹ̀rẹ̀ wáàsí wọn láti bí àṣà láti wọn ti wọlé wáàsí wọn wá jáde tí wọ́n fi parí wọn wá tún máa bèèrè pé adágún ọba délẹ̀ kan. Ọlọ́run níjẹ́ láàkáyọ̀ orí bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́run jọ ọmọ iye lọ náà ni. Bá lọ báyìí bàbá wa àwọn àfáà wa àdúrà gbà wọ́n ní ká ṣàdúrà fáà wa tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run pé afakumullah. 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 Bá ti máa ń ṣe nù ẹ̀yìn náà gbà nù pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa ga sí ilé kéwò ní tú wọ́lá jẹ́ ka ṣoṣo Ọlọ́run wọ́lá la ilaha illallah wọ́lá bàbá wa gbó ní yẹgí àwọn èèyàn sọ pé rahimahullah alọ́dọ̀ bàbá wa àdúrà gbà nísìn tí wọ́n wọlé nígbà tá a parí àdúrà bẹ̀rẹ̀ Ọlọ́run fi wọ́n sáàmì ẹ̀kẹ́ta tí sọ̀rọ̀ wọ́n ni ó nípa ẹ wọlé nígbà tá a fẹ́ ṣàdúrà Ọlọ́run fi yín sàmì yígbàdúrà ni yígbàdúrà ò ní kò lára yín láíláí. Àmín. Ọlá jẹ́ ká ṣoṣo Ọlọ́run. Àmín. Àlékún àlàáfíà. Àmín. Wọ́n lọ yá ó sì já náà nù. Gbogbo tí ó sì ń dé òdìgbà ẹ̀yìn nílé lọ ibẹ̀ bí mo ti wà Ọlọ́run má jẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ yín. Àmín. Ọlọ́run má jẹ́ wọnú ọ̀rọ̀ yín láíláí. Ọlá jẹ́ ká ṣoṣo Ọlọ́run. Bàbá wa ní mòwe nìkan ní gbọ́ tí wọ́n sáámi o. Ẹ dákun tíra Kamaliyyah. Bẹ́ẹ̀ni. Tá a fọ́ Sheikh Abdullahi ọ̀fẹ́ mọ̀ pa alájẹ́ àgbà tán yẹnyẹn. Ọ̀fẹ́ mọ̀ tààrà òun ni wọ́n mú dání o. 2,000 naira pé tó bá ti ra ó ti di ti ẹrù má dá padà fẹ́ tó bá fún lówó má tó bá ti ra alọ́dọ̀ àfà Yusuf alọ́dọ̀ àfà wa nu wọ́n ṣàdúrà àfà tí wọ́n bá sọ̀rọ̀ lọ́hùn wọ́n ṣàdúrà àfà wa jàmá wọ́n sì sọ ta torí ẹ̀ wá nílẹ̀ torí ẹ̀ wá nẹ̀ ní ká sọ pé ilé kí ó wá di 100 ọdún bó ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti sọ́hun ó tún láwọn kìíní kan tá a máa fi ń gbá lẹ́gbẹ̀ẹ́. يا من يرى حالي ويعلم قصتي علمي بعلمك ذاك سر تصبري رباه لست لغير بابك التجي ويكين قلبي للسعادة مصدري أنا مسعرفتك قد عرفت هويتي أنا مسعرفتك زال كل تكدري أحسنت صني في فعلك كل حال فقدت حياتي كرتي المزهري أرتبط أمادلي jahalati wal hawa. Ọlọ́run járí léwọ̀ tá a bá délé ẹrù Ọlọ́run ká sọ kọ́kọ́rọ́ nù torí Ọlọ́run ẹ máa bọ̀ á gbà lọ́dọ̀ àfáà wa tí wọ́n mú wáhùn insha Allah àlífà tó wọlé yìí àfáà gbogbo wa sí Abdulhafiz alẹ́ Abutawi. waghfir bi fadlika zallati wa ta'assuri adabiyyatun abadiyyatun من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. ẹ dákun gbogbo wa tájọ wà ní ìjókòó àlùbáríkà yìí ẹ bá ń dákun sọ pé bismillahir rahmanir rahim. الرحمن الرحيم. alhamdulillahi rabbil
rabbil alamin. alhamdulillahi 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 rabbil alamin. Ar-Rahmanir Rahim. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. Mo kí àwọn bàbá wa àgbà tí wọ́n jẹ́ aṣáájú gbogbo wa lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà. Àwọn ni wọ́n bí wa, àwọn ni a sì bá àwòkọ́ṣe dáadáa lára wọn. Bàbá jẹ́ òye wa pọ́ ma kéwà Alhaji àgbà làwọn. Akramakumullah. Nígbàtàwò tí ìdáyé wọ́n wá tún ṣe khidma Ansarul Islam. Ẹ̀wòye ọdún tí wọ́n fi ṣe vice president kí wọ́n tó wá di president. Allah. Èyàn sì ṣe president Ansarul Islam kọgbà kọ́bọ̀ ń bẹ̀ yóò máa ná sí ni. Allahu akbar. Ìmọ̀ abẹ níjòkó yín lónìí, àgbà páwọn Alhaji àgbà ni wọ́n wà níjòkó pẹ̀lú wa. Allahu akbar. Bàbá wa Chief Suleiman Ọláyíwọlá Afọlábí, ẹ bá sọ pé adamallahu hayatahu. Adamallahu hayatahu. Bisihhati wal amni wal afiya. Àmín. Ọlọ́run jẹ́ máa wà dáadáa. Àmín. Mo kí bàbá wa jírin bàmbà. Ọlọ́run jẹ́ máa wà dáadáa. Àmín. Mo kí bàbá wa, sí bàbá ìmáàmù Az-Zumratul jáde àbí Alhaji wa Tájù kọ́ ni wọ̀nyí. Anakumullah. Ọlọ́run ní fi yín lẹ̀. Bàbá ẹ̀kú ọjọ́ mẹ́ta. Àmín. Kí lẹ̀ ń jẹ ẹ̀gbó Ọlọ́run ẹ̀mà tuntun sí ni. Àmín. Bákan náà sallallahu alaihi wasallam. Mo kí àfá wa bàbá wa Alhaji àgbà, gbogbo wa náà lámọ̀ pé mẹ́rin bá àti lẹ́kọ́ àti nínú ẹ̀rọ bá ti ní bàbá bá lápá, èyàn ti mọ̀ pé bàbá wa Alhaji àgbà lèyàn bàbá là ń dákọ̀ ohun. Ọlọ́run ní fi yín lẹ̀, Ọlọ́run ní padà lẹ́yìn yín. Àmín. Bàbá wa Mama Ansarul Islam, Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. Bàbá Mùdírù wa ní mòwe, àrin pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. Ẹ ṣé ẹkúṣẹ́, àrin pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. Ọkí pírẹsidẹ́ntì Ittihadu gbogbo Ma'ahidul Adabiyyah, Alhaji wa Ibrahim Busairi Kaduna, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Àwọn ni wọ́n kó wa wá. Wọ́n wá kí pírẹsidẹ́ntì alumni Zumra tí ó jẹ́ wípé lásìkò tí wọ́n ń ṣèjọba lọ́wọ́, wọn ni Zumra pọ́gọ́rùn ọdún. Pẹ̀lútọ́lọ̀ bá ní ọmọ bẹ́ẹ̀bẹ̀ náà ní ṣe bẹ̀. Ọlọ́run dákun ẹ̀yin lọ́lọ́run ní ẹmọ bẹ́ẹ̀bẹ̀ lásìkò èyí tó ríire yìí fi ṣẹlẹ̀ sí wa. Oríire yín àti gbogbo jama yín ò ní dérí ibú o. Àmín. Lánàá Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Wọ́n wá kí bàbá wa chairman tí wọ́n ń gbà wá lálejò, bàbá wa Síngíní, àrin pẹ̀lú Ọlọ́run ní dàrú. Àmín. Wọ́n wá darí sọ́dọ̀ àwọn àlùfáà wọn oníwàásí tèní, oníwàásí gbogbo ògbà, oníwàásí láíláí tẹ́ ní ṣìṣe láíláí tẹ́ máa rí ṣe. Àmín. In tí ẹ ṣe fún wa lónìí, a máa rírì rẹ̀ púpọ̀. Alhamdulillah. Ẹ sì disappoint gbogbo Lagos State. Allah. Ẹ disappoint àwa tá a wá láti Ìlọrin. Ìmọ̀ sọ wípé kódà ẹni tá a yàn lóníwàásí wa ní Sheikh Lukman la yàn lóníwàásí wa, a wà disappointed. Alhamdulillah. A ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ń gbọ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ti wá rí nírọ̀lẹ́ yìí náà, bí táìmù yẹn ṣe kéré tó, ẹ sì rí lò bẹ́ẹ̀. Ọlọ́run ó wọlá ní Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ẹ ní ṣìṣe o. Àmín. Ọlọ́run yóò máa bá wà pẹ̀lú yín o. Àmín. Ọjà yín ò ní tú. Àmín. Alálùbáríkà náà bí lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Sẹ́rí tẹ́ ṣe fún wa lónìí, a fi bàbá bẹ lọ́hun kọ́lọ́run bá san yín lẹ́san olóore. Àmín. Sẹ́wádìí gbogbo àwa Lagos State tá a panu pọ̀ pẹ̀lú ìfẹ́, gbogbo Lagos State panu pọ̀ pẹ̀lú ìfẹ́ tí Mùdírù wa fi ṣe wá sí ní òní. Ọlọ́run dákun yóò wọlá bàbá tá a dágbére fún ká tó máa bọ̀ wá. Allah. Ọlọ́run ó bá wa fi ṣàlékún àlùbáríkà fún gbogbo yín. Àmín. Nítorí pé ibi tí màá bá ti pọ̀
lára ẹ̀bùn Ọlọ́run tí ń bẹ lára Alhaji àgbà nu bàbá wa chief imam bàbá mamu ní Lagos State àríkẹ́ Ọlọ́run ní ìdàrú ẹkú àlejò wa Ọlọ́run bá wa dúpẹ́ ẹ̀sìn ẹkú àgbálẹ̀ wa Ọlọ́run dúpẹ́ fún yín o àmín ẹkú àgbálẹ̀ wa àìnà òrìdọ́ wọn ní bàbá ìmáàmù kú àgbálẹ̀ wa Ọlọ́run bá dúpẹ́ fún wọn Khalifa wa Abtawi Ọlọ́run sàlékún àlùbáríkà sí àmín ẹ dákun mo fi bàbá wa Alhaji àgbà mo fi kí gbogbo ẹ̀yà àlùfáà wa níjòkólẹ̀ yìí ṣẹ́rí kìíní kan wà tá a jogún lára àwọn Alhaji àgbà nínú ara ẹ̀bùn tọ́lọ̀ fún bàbá ayyakumullah nígbà tí wọ́n gba microphone nísìnyí ojú tẹ́lómi ọmọ gbókè ní pé wàásí kejì bẹ̀rẹ̀ àwọn àdàbí àìsí wàásí takora wa karamakumullah àìsí ìfẹ́ máa gba ògo lọ́wọ́ ẹnìkan pé àárín tó lọ́hun mo fẹ́ kán mọ́ sí ìyàwó ìkán mọ́ bẹ́ẹ̀ni ìta gbọ́ láti gbọ́ wà sí ta gbọ́ òun náà láti gbọ́ ohun alhamdulillah a ti wà ókè pẹ̀lú wà sí ta gbọ́ ẹnu sẹ́tàwọn bàbá rán mi sí gbogbo àtàwà ní Lagos State ní kí n dúpẹ́ fún gbogbo jama wípé ẹkùsẹ́ o Ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín a jíṣẹ́ lé wípé àṣebí jama wa lẹ́kọ̀ọ́ àṣebá ti pọ̀ tó nì Allah a jíṣẹ́ lé wípé àṣẹ kíkálukú yín bẹ́ẹ̀ ṣe fàlájí àgbà sí ẹni la ilaha illallah àṣẹ bí bàbá Alhaji àgbà ṣe wà lọ́kàn kálukú nìyí ẹkú àpọ́nlé bàbá o Ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín nígbàtí wọ́n ń wí ẹ̀rọ Ọlọ́run kan tó wá ń sọ fún mi pé kódà déédéé àwa tá a wà níjòkólẹ̀ yìí àti ìtó ìdá kan nínú lọ́pọ̀ mẹ́wàá ọmọ Adabiyya tí ń bẹ ní Lagos State la ilaha illallah nítorí pé gbogbo àwọn mòdírù tí wọ́n wà níjòkó ìlà àwọn náà ti tún ní mòdírù lábẹ́ ṣe Lukman gbogbo ẹ̀yin mòdírù láàlẹ́ tún ti ní àwọn ọmọ yín táwọn náà tún di mòdírù lábẹ́ la ilaha illallah èyí ń jẹ́ ó yé wa wípé iṣẹ́ Alhaji àgbà ń tẹ̀síwájú lójoojúmọ́ ni masha Allah àmọ́ mo fẹ́ ṣe kíní kan kí n tó bọ́ síbi iṣẹ́ tí wọ́n rán mi gangan na'am mo béèrè lọ́wọ́ nígbàtá wà ní Kaduna wọ́n kọ fún wa pé àwọn tó wá láti Zaria ní àwọn fi wọ́n hàn àwọn tó wá láti Kano ní àwọn tó wá láti torí Northern Zone gbogbo tí ń jẹ́ state tó wà ní Òkè Ọya ni wọ́n papọ̀ fi ìjòkó wọn sí Kaduna insha Allah wọ́n wá bẹ́ẹ̀ àmáwàtà wà ní Lagos State ń bí iná alhamdulillah rabbil alamin wọ́n wá bèèrè kí bóò lẹ́sìn Lagos State sí wọ́n ní kódà ní tó zónù 14 ok ngbàtọ́ àti ní bàbá wa tí wọ́n jẹ́ Sayyidul Adabiyya aṣáájú gbogbo Adabiyya ní jòkólẹ̀ wọ́n fẹ́ ṣe kíní kan tí fídíò ọmọ gbé tí wọ́n máa rí lé báyìí zónù Musin wà ń bí Lagos Island wà ń bí sẹ́rí bí bá ti ń pè wọ́n gbogbo zónù tẹ́ ti wá àwọn ẹ máa yọjú wáì zónù kálukú àṣebẹ́ẹ̀ lọ́sùn àṣebẹ́ẹ̀ ní Abuja àṣebẹ́ẹ̀ ní Kaduna bẹ́ẹ̀ni àwọn Musin zone tó wà ń bí ẹjáde wá kí bàbá orí Musin so kẹ́lẹ̀bá àpè yí sí é kódà débẹ̀ wọn recognize wa Allahu Akbar Allahu Akbar kí fídíò gbé yí bẹ́ẹ̀ zone chairman ni ẹ Musin zone masha Allah alhamdulillah rabbil alamin alhamdulillah 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 Musin zone lárí yìí jazakumullahu khaira àmín àbàbá lọ́nà wọn bá wa dúpẹ́ fún yín àmín ọjà ẹnìkọ̀ọ̀kan yóò ní tú àmín àlékún àánú ọmọ bá yín sí àmín gbígbàdúrà ọmọ pọ̀ sí fún yín ọlá Alhaji àgbà ọlá àfáàgbà ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ lọ jókòó Lagos Island Zone Lagos Island Zone
Allahu Akbar. Aba Imam. Antali kamalu. Eti ko. Masdarul adabiyyati. Island zone. Baba Allahu Akbar. Baba Mama Agba. Masdarul mutasawiya. Ní ó kọ bàbá wa Alhaji Àgbà. Níwájú bàbá wa Àgbà Afọlábí. Allah. Bàbá ní wọ́n lálùbáríkà wọ́n máa pọ̀ sí o. Àmín. Wọ́n lọ́lọ́wọ̀n ní fi yín lẹ̀. Àmín. Wọ́n lọ́jà yóò ní túká. Àmín. Wọ́n lànà Ọlọ́run máa bẹ́ni kọ̀ọ̀kan wá sí. Àmín. Wọ́n láfa àgbà wọ́n Alhaji Àgbà. Àmín. Wọ́n la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wọ́n lè lọ́jọ́ kó. Antali kamalu. Ẹ̀kú àlejò wa. Masdarul adabiyyati. Hamdan wa antali masdarul mutasawiya. Surulere zone. Surulere. Àwọn Surulere wọ́n bọ̀ yìí. Allahu Akbar. Allahu Akbar. Surulere zone. Kí fídíò máa gbé wọn bẹ́ẹ̀. Masha Wọ́n máa rí lórí Allah. social media. Torí pé ìpè wá wá bí ike sọ̀rọ̀ pé ẹ bá kàn lọ kódà wọn ọmọ pa wá. Kódà àwọn ọ̀rẹ́ wa tí wọ́n lọ gan àwọn ti lọ lé. Kódà àwọn ọmọ pẹ́ nìkan kan ṣe nǹkan kan. Àwọn Surulere rèé. Surulere ní Allahu Akbar. Surulere zone. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìsẹ̀rí gbogbo ayé tí ń rí Surulere zone ní Lagos State báyìí. Allah. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Àwọn bàbá lọ́lọ́run ní fi yín lẹ̀. Àmín. Ọ̀rọ̀ yóò ní dàrú. Àmín. Bẹ́ẹ̀ni Alhaji Àgbà ti gùn ẹ̀mí gbogbo wa náà ó gùn. Àmín. Kọ̀ wá ní fi gúngùn ẹ̀mí baṣẹ́ wa jẹ́. Àmín. Ẹlòmíì gùn lẹ́mìí ńgbà tí ń dàgbà níṣẹ́ rẹ̀ ń bàjẹ́ Ọlọ́run ní baṣẹ́ wa jẹ́ o. Àmín, àmín, Ọlá Ànábì sallallahu alaihi wasallam ẹ dákun ẹ máa lọ jókòó. Antali Ẹ jókòó ẹ ṣeun. Masdarul adabiyyati. Ìjọra Badia zone. Ìjọra Badia zone. Ìjọra Badia zone. Hamdan Anakumullah. Anakumullah. mutasawiya. Afakumullah. Hamdan. Ìjọra Badia zone. Antali masdarul mutasawiya. Bàbá wa àgbà àjíǹrí bàbà. Antali Bàbá wa àgbà àjíǹrí bàbà. Bàbá wa àgbà ọlọ́dán àti gbogbo ẹ̀yin bàbá àlùbáríkà ẹ̀rìn gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń wò Adabiyya Allah. ní Lagos State. Ìjọra Badia zone ní àwọn aṣojú wọn ní kò túmọ̀ sí pé gbogbo ẹnu tá a ní ní zone kọ̀ọ̀kan ní yọjú o. Àwọn aṣojú wọn. Bí wọ́n ti máa ń bẹ̀ kọ́ o. Masha Allah. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Ọlá bàbá Alhaji Àgbà níwájú Ọlọ́run. Àmín. Àwọn bàbá wa àjíǹrí bàbà wọ́n ti wá ṣe wá sí Ìlọrin. Allah. Bí ó ti máa lọ wájú náà pẹ̀lú ògo Ọlọ́run. Insha Allah. Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. Ẹ dákun ẹ lọ jókòó ẹ dákun ẹ̀yà fún wa. Antali kamalu. Masdarul adabiyyati. Ajá zone. Ajá Zone. àwọn Ajá zone. Ajá zone. Ajá. Àwọn Adabiyya. Tọ́ àkáyọ́ gbọ́pọ̀ àgbẹ̀ wọ́n ní ẹ̀rí tí ń tẹnu mọ́. Ajá zone. Insha Allah. Àárí Ajá o. Àárí àwọn Ajá zone. Bàbá. Báwọn náà bá ń wò lọ́dọ̀ wọn lórí A pè wọ́n o. wọ́n máa wò báyìí pé wọ́n pè àwọn o. Allah. Ejigbo zone. Ejigbo zone. Lẹ́kọ̀ọ́ yìí náà. Ejigbo zone. Allah. Ejigbo zone. Ṣé Ejigbo àwọn Ejigbo ń kọ́? Àwọn dà. Antali kamalu. Ejigbo zone. Masdarul adabiyyati. Ẹ ṣe alhamdulillah. Ẹyẹ Ejigbo rẹ̀. Wa antali masdarul mutasawiya. Ejigbo zone. Na'am. Ara wọn èèyàn mẹ́ta. Ọlọ́run bá wa dúpẹ́ fẹ́yìn tẹ́ wá yìí o. Àmín. Yóò san yín lẹ́san olóore. Àmín. Àwọn tí wọ́n lé wá náà Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Ọlá Ànábì sallallahu alaihi wasallam gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún yín ò ní parẹ́. Àwọn bàbá lé Àmín. ẹ̀mí yóò gùn. Àlùbáríkà yóò máa pọ̀ sí i. Ọlá bàbá wa Alhaji Àgbà ọlá àfa àgbà lọ́dọ̀ Ọlọ́run. La hawla wala quwwata illa billah. Àmín. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ẹ Àmín. ṣeun. Kétu Kòsọ̀fẹ́ zone. Kétu Kòsọ̀fẹ́ zone. Kétu Kòsọ̀fẹ́ zone.
ọ̀yà ẹjá máa wò àǹtẹ̀lì kàmáàlù ẹjá máa wò kéètù kọ̀sọ̀fẹ́ zone àdàbíyàtì zone àìnú òrìdọ́ hàmúdá kéètù kọ̀sọ̀fẹ́ zone àǹtẹ̀lì máṣínà rúlì mọ̀tàsáwíyà. ẹ̀sẹ̀ ọlọ́run bá wa dúpẹ́ fún yín o ọlọ́run wà láàlẹ́ ajé àgbà ọlọ́run ní padà lẹ́yìn yín àǹtẹ̀lì máṣínà rúlì mọ̀tàsáwíyà. kódà àwọn kéètù tún láwọn obìnrin ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín bàbá ní ọjà yín ò ní tú àmín ẹ̀mí yín ò ní kúrú àmín àlékún gbígbàdúrà ọlọ́run ó ṣe fún wa àmín ọlá àfa àgbà ọlá àlàjì àgbà àmín ọlá la hawla wala quwwata illa billah ẹ bá lọ jókòó ọlọ́run bá dúpẹ́ fún yín o àmín okoko zone okoko zone okoko zone ṣeun ẹkú àfiwálé kan ẹkú àfọkànsí Allahu akbar Allahu akbar ẹ̀rí okoko àǹtẹ̀lì kàmáàlù. bàbá wọn níwà sí fẹ́ mọ̀ gbèjà yín wọ́n láwọn ọ̀nà tó jìnà àwátá wá láti lọ ní sí lọ́rin òjìnà Masdarul Adabiyyati. ọ̀dà ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta táàrí yìí náà Masha Allah. sáti ẹ̀jẹ̀ kọ̀dà bíi tàjá tààrẹ́ nìkankan Bẹ́ẹ̀ni. ọlọ́run ọba wa dúpẹ́ fún yín Àmín. ọlọ́run ní tú ọjà yín o Àmín. àlùbáríkà owó tó máa pọ̀ sí Àmín. ọlá àlùbáríkà nẹ́bí lọ́dọ̀ ọlọ́run Àmín. yóò máa dá yóò máa dùn sí fún wa Àmín. ọlá àfáàgbà ọlá àlàjì àgbà Àmín. la hawla wala quwwata illa billahi Al-aliyyil azim. ẹ lọ jókòó ẹ ṣeun Badagry zone. Badagry zone. Bàbá. ẹ sọ bẹ́ẹ̀ pẹ́ sí ẹlẹ́ẹ̀tì ẹ ti tún síwájú. Àwọn Badagry lọ jáde o. Àwọn Badagry lọ jáde o. Badagry zone. Allahu akbar. Allahu akbar. Àwọn tí wọ́n kú tọ́nu lọ. Àǹtẹ̀lì kàmáàlù. Badagry zone. Masdarul Adabiyyati. Zinu rẹ̀ bàbá wa zinu rẹ̀ alhamdulillah. Àǹtẹ̀lì masdarul mutasawiya. bó ti jìnnà tóun náà Badagry zone bàbá wa làjì àgbà ní sọ fún yín pé àlékún àlùbáríkà ó máa bá yín sí Àmín. àlékún àánú ọlọ́run ó máa bá yín sí Àmín. ọlọ́run ò ní fi yín lẹ̀ Àmín. ọjà ẹnìkọ̀ọ̀kan wa ò ní tú o Àmín. a sì fẹ̀mí gbogbo nájà náà wala la hawla wala quwwata illa billahi anakumullah ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. Shomolu zone. Allah. Shomolu zone. Shomolu zone. ọwọ́ tún yìí wọ́n wà o. Shomolu zone. Allahu akbar. Qulu ma'i. Shomolu Ya ma'sharal adabiyyati. Allah ẹ ṣé. Shomolu Rahimal zone. ilahu labibana wa kamaliyyah. Shomolu àwọn náà wà níwájú àwọn bàbá yìí. Labibana wa kamaliyyah. Àwọn bàbá ní kí n dúpẹ́ fún yín ká sì ṣàdúrà fún yín. Kíkọ́ lọ́wọ́ bá wa dúpẹ́ fún yín o. Àmín. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Àmín. Ọ̀rọ̀ yín ó dayọ̀. Ọ̀rọ̀ yín ó máa rí bẹ́ẹ̀ ti fẹ́. Àmín. Gbogbo tọ́lọ̀ ń kójọ fún yín ò ní túká. Àmín. Ọlá àlùbáríkà Nábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ẹsẹ̀ ẹkú fẹ́ Àlàájì àgbà. Ọlọ́run jẹ́ fẹ́ bàbá ọmọ lékún sí lọ́kàn wa. Àmín. Àlùbáríkà bàbá ọmọ wa pọ̀ sí fún wa. Àmín. Yákìlá hawla wala quwwata illa billahi Al-aliyyil azim. ẹ ṣé Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Àmín. Orílẹ̀ zone. Orílẹ̀ zone. Orílẹ̀ Zone. Orílẹ̀ zone. Àǹtẹ̀lì kàmáàlù. ọkàn orílẹ̀ Masdarul Adabiyyati. orílẹ̀ zone. Hamadan wa àǹtẹ̀lì masdarul mutasawiya. Orílẹ̀ Hamadan Orílẹ̀. wa àǹtẹ̀lì masdarul mutasawiya. ó dà pé ẹgbọ́ àwọn orílẹ̀ sọ pé àwọn làwọn pọ̀ jù Allah. sáwọn ni wọ́n pọ̀ jù báyìí. Karramakumullah. Qulu ma'i. tá a gbà a sì gbà lọ́kàn wa pé
kìí tún ṣe pé gbogbo yín lẹ wá yìí. Akramakumullah. Ọlọ́run wọlé àfa àgbà wọlé àlàájì àgbà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run dákun má jọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ó dàrú. Àmín. Ọlọ́run má jọ̀rọ̀ yín ó dàrú. Àmín. Kódà àwọn orílẹ̀ mi tún ṣẹ̀ṣẹ̀ ń wọlé. Ọ̀rọ̀ yín ò ní dàrú o. Bàbá ní ọjà yín ò ní túká. Ẹ kú àfilékà àlàájì àgbà. Ọlọ́run ní padà lẹ́yìn wa. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ dákun ẹ máa lọ jókòó. Ẹ lọ jókòó. Ìkòròdú zone. Ìkòròdú zone. Ìkòròdú zone. Ìkòròdú zone. Allah. Ìkòròdú zone. Antali kamalu. Ashidarul adabiyyati. Ṣé Ìkòròdú ò jìnnà? Hamudan. Táwọn kan wá ń gbèjà àwọn kan lẹ́ẹ̀kan. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo jama wa láti Ìkòròdú ẹ̀rí gbogbo ayé ní wòye hùn pé gbogbo àdàbíyà Ìkòròdú ayé ní Ọlọ́run dákun bàbá ní ká dúpẹ́ fún yín pọ́lọ́wọ́n bàbá dúpẹ́ fún yín. Ọ̀rọ̀ yín ò ní dàrú. Ọ̀rọ̀ yín ó máa dá sí i. Yóò máa dayọ̀ sí i. Ọjà yín ò ní túká. Ọlọ́run ò ní kọ̀ fún yín. Ọlá àfa àgbà lọ́dọ̀ Ọlọ́run. Ọba tí ó kọ̀ fàlàjì àgbà Ọlọ́run ní kọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Yakila hawla wala quwwata illa billahi. Ẹ lọ jókòó. Mainland zone. Mainland zone. Àwọn mainland dà. Mainland zone. Allah. Mainland zone. Allahu akbar. Ẹ̀rí ọgbọ́n ọmọ àdàbíyà tí máa ń gbẹ́ Lagos State tí ò sí ní àyín lónìí. Tí wọ́n ń wò lórí Facebook họ́ọ̀bì rẹ. Kásá. Ṣé kísà fún rẹ? Họ́ọ̀bì rẹ. Olúwa mi o. Àwọn jàmáà wa mainland ni wọ́n wà nídùú yìí. Ọlọ́run o. Allah. Afẹnu Àlàájì àgbà tọrọ fún yín. Àlùbáríkà yín ó máa pọ̀ sí i. Àmín. Oore yín ó máa lọ wájú sí i. Àmín. Gbígbàdúrà dára ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Èyí tẹ́ ẹ̀rọ pé ó ti gbà nínú àdúrà yín ó máa gbà sí i. Àmín. Èyí tí ò tí gbà wọn Ọlọ́run ó jẹ́ ó gbà. Àlùbáríkà Nabi sallallahu alayhi wa sallam yóò dájà àdùnnú fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tó ti dá fún wa Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Yakila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ dákun ẹ ṣe wọn ẹ lè jókòó. Ẹ ṣe Alimaso zone. Alimaso zone. Animaso. Ali. Alimaso. 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 Ẹyin nìkan lẹ́rìí ayé ni. Alimaso zone. Àwọn èèyàn ń bọ̀. Alimaso. Alimaso. Antali kamali. Alimaso. Sheikh Abdulgani. Alimaso. Magaji Abudu. Alimaso. Àwọn Alimaso ni wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa Alhaji àgbà ní ká dúpẹ́ fún yín. Chairman Alimaso ni alhamdulillah bẹ́ẹ̀ ni wọ́n wá kí mi lẹ́ẹ̀kan Ọlọ́run bá dúpẹ́ fún yín o Ọlọ́run ní tú ọjà yín o àgbégarí ó máa bá wa sí àánú Ọlọ́run ó máa bá wa sí ìtọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wá dá adé kò ní bàjẹ́ àlùbáríkà Nabi sallallahu alayhi wa sallam yakila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ lọ jókòó. أنت الكمال مصدر الأدبية حمدا وأنت المصدر المتساوية حمدا وأنت المصدر المتساوية. Ẹ dákun jàmáà. Inú zónù tó wà lọ́dọ̀ wa ń bí zónù mẹ́rẹ̀ẹ̀rìnlá gbogbo ẹ̀ láti pè yí o. Bàbá wa rí ìyàn tó sọ pé bóyá zónù tí wọ́n ẹ̀dákọ̀ zónù wa. So àyè wà kéyẹ pé fún wa káfẹ̀yìn náà hàn nítorí pé níbi orí láti fi rẹ ní hàn sórí. Ìjọra bá dí alápèpọ̀. Ìjọra bá dí alápèpọ̀. Àpèpọ̀ ni. Ẹ dákun àsàlátù ala nabiyyil karim sallallahu alayhi wa sallam. Gbogbo ara mọ̀ nǹkan tí a ń ṣe. Na'am. A ń ṣe Centenary Idul Qarni Insha Allah. ti Lagos State làwọn ń ṣe yìí. A ti lọ Ọ̀ṣun, a ti lọ Èkìtì, a ti lọ Kaduna, a ti lọ Abuja, a ti lọ káàkiri bẹ́ẹ̀. Nígbàtí kódà àti lọ Edo Benin City àti lọ Benin City pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a lọ Ìbàdàn a sì lọ Ọ̀fà kó tó di pé
on 20 Ogun State ìjọ àwọn ogun ò tí pè wá àwọn ogun ò tí pè wá ní òjẹ́ tí ìríwá lọ́lọ́gùn State in táwọn ogun fẹ́ náwó àmọ́rú wọ́n fẹ́ dá àrà ńláńlá kan àti ìwà àmọ́rú àrà tí wọ́n fẹ́ dá ẹ dákun jàmáà in táwọn ń ṣe ti Lagos State láwá ṣe yìí akramakumullah ṣe wá rí Idul Qarni tá ń ṣe lọ́wọ́ yìí ó kóore bá wa púpọ̀ ó sì ṣe wá láǹfààní púpọ̀ bó ṣe dùn tó dáa tó yìí àwọn bàbá kan ni wọ́n ṣe wàhálà kalẹ̀ la ilaha illallah tá a lè gbàgbé wọn yìí Allah bàbá wa Alhaji Isiaka bàbá àta tá a lè gbàgbé wọn ni Allah bàbá wa àgbà oníyẹgí tá a lè gbàgbé wọn ni rahimahumullahu ta'ala bàbá wa Alhaji Isa Ọlọ́dán tá a lè gbàgbé wọn ni nínú àwọn tá a fi lè gbàgbé wọn ìmọ̀ Ọlọ́run tí ń bẹ lára wọn tí mo sì mọ̀ pé wọ́n ó tún máa tọ́ sí kẹ́ lọ́dọ̀ Ọlọ́run báyìí 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 la ilaha illallah òun náà ni pé wọ́n fi ara wọn àti ọjà tọ́lọ́run dá fún wọn wọ́n fi sin Alhaji àgbà Allahu ya'rifuhum ansara sunnatihi bàbá wọ́n fi ara wọn àti ọjà tọ́lọ́run dá fún wọn wọ́n fi sin bàbá wa Alhaji àgbà wan nasu ta'rifuhum lil khayri a'wana gbogbo yín tó sojú yín tẹ́ bá gbàgbé nígbàtí bàbá wa Alhaji àgbà ń bẹ láyé wọ́n mọ̀ pé àwọn orílẹ̀-èdè wọ́n dé níjọ ni Allah bàbá wa Alhaji Isa Ọlọ́dán wọ́n dé pẹ̀lú jàmáà láti Bádíà bàbá wa àjíǹrín bàbá ni wọ́n bẹ́ ń jòkó yìí wọ́n wá wá sí Alhaji àgbà tí wọ́n dá wà kálukú wá kó gbogbo iyì tí wọ́n ní tí wọ́n mọ̀ pé ara bàbá náà làwọn ti rí wọ́n wá fi ṣe yìí fún bàbá Allahu ya'rifu ansara sunnatihi wan nasu ta'rifuhum lil khayri a'wana ẹ̀dàkùn tiwa náà lọ bẹ̀rẹ̀ yìí o kí n tó darí lọ bí owó tí kálukú wa náà lọ bẹ̀rẹ̀ yìí o Allah ẹwọ́n tí Ọlọ́run ń ṣe gbogbo àwa tá a bára wa níbà wípé àfi àfà wa sí é tẹ́lẹ̀ Allah nígbàtí ìlú dàrú tí ìlú ń ṣe jákujàku nísì tí wọ́n wá yanrí kálukú tí wọ́n ti kálukú sọ́dọ̀ àfà rẹ̀ alhamdulillah àjájòjì nílé àfà wa alhamdulillah ẹlòmíín já àfà rẹ̀ ń jẹ ọgbà pa Alhaji àgbà làfà àwọn àmọ́ kò kílèmù Alhaji àgbà la ilaha illallah àfìgbà wọn lè ń bò mí kai ń bútẹ̀ àfìgbà wọn sọ fún pé kìí sára wọn wọ́n dá padà lé ẹ̀rì àwa dúpẹ́ àwa táwọn tá a mọ̀ pé Alhaji àgbà làfà wa kò wá bá wa lójijì kò bá wa kò sí tí ó ṣe wá torí bí tá a wà tẹ́lẹ̀ náà nù. la ilaha illallah ṣẹwárí Idul Qarni tá à ń ṣe yìí na'am tí mo bá rántí àwọn kan omi ó sì máa bọ́ lójú mi Allah nítorí pé nígbà tá a gbé wáàsí délé bàbá àgbà pọ̀ kági rahimahullah ta'ala gbogbo ohun tí jẹ́ bíbí inú bàbá àgbà pọ̀ kági ó sọ pé bàbá àwọn nílé kéwù Allah wọ́n gbà á sí wípé bó ni ọ̀bá dùn tó lónìí kí bàbá àwọn ọmọ bẹ láyé wípé wọ́n gbé wáàsí ilé kéwù wọn wá la ilaha illallah pé wọ́n wá ń gba ilé kéwù bàbá àwọn ń gba ilé kéwù wọn lálejò Allah ẹwọ̀rọ̀ tó kí nígbàtá dé ọlé bàbá wọn sí àgbáyé bó ti rí náà nù la ilaha illallah pẹ̀lú gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún bàbá wọn sí àgbáyé ilé wọn wà sí àgbáyé ò ríra wọn lọ́tọ̀ kí wọ́n fi sọ fún kínní làwa ṣé ilé kéwù tí bàbá wa ti sorí ire ní ilé kéwù àlùbáríkà gbogbo wa ní owó ńláńlá wọn gbélé kí èèyàn tó máa pọ̀ wọn fowó kún 5 million wọ́n gbélé ní wọn wà sí àgbáyé akramakumullah báwọn fi celebrate pé 100 years ilé kéwù tí bàbá ti kéwù ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila àfà adọ́dọ̀ bàbá wa mama alẹ́ àgànsẹ́ kí máa là mẹ́yì ńgbà adọ́dọ̀ wọn inú wọn ń dùn inú wọn ń dùn bígbà tó ṣe pé bígbà tí ẹbá wa náà wọ́n rán lọ inú wọn ń dùn bígbà tí Alhaji àgbà gangan lọ́wọ́ nítorí pé lè kéwù wọn la gbé wá. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila
jamila. Afa ngba délé la lọ́dọ̀ bàbá wa Sheikh Abdurrahman Salahuddin Imamu Male Tanani Ilorin. Gbogbo nù lé gbogbo àwọn ọmọ tí wọ́n bẹ̀ ń dálẹ̀ ni wọ́n wálé. Allah. Ní pé ha ilé kéwú bàbá wa lè kéwú tó sí bàbá wa ti sórí rẹ̀. Anta tulil yawma sha'ni anta tahdini sabila. Gbogbo yín náà lẹ́sìn mọ̀pá Alhaji àgbà pé kọ́ mọ́ da fọ́mọ kéwú kankan. Akramakumullah. Gbogbo kálukú wa náà ta tún wá kéwú lábẹ́ àwọn bàbá wa tí wọ́n kéwú lọ́dọ̀ Alhaji àgbà. Àwọn àfáà wò pé ọmọ da fọ́mọ kéwú kankan. Anta qad fatahta akili. Àmọ́ Zumra yìí ni wáhádà wa. Zumra yìí ni wáhádà wa. Allah. Tó ń bá ti ń jádàbíyà jádàbíyà kankan tó ju Zumra lọ. Akramakumullah. Gbogbo ibi tó bá wá wù kọ́lọ̀ wọn ya àdàbíyà tiẹ̀ sí kódà àdàbíyà tí ń bẹ lu èbó àdàbíyà Zumra kan yìí náà ni. Allah. Zumra kan ṣoṣo yìí náà làlùbáríkà ẹ̀rí bàbá oníwàásí ti sọ́lé mi. Ẹ wá dákun gbogbo ibi tó ọmọ àdàbíyà wà tí wọ́n ń wò wá. Ayyakumullah. Ẹ má ta kété ẹ má da dáwọn tí ń bá ń ṣètò. Allah. Ẹ má jẹ wọn orí ẹ má rí wọn ní rí bí ìgbà tó yẹ pé àbáwọn ò ní kàn ṣe. Gbogbo àwọn tí ń ṣètò òun tẹ́ ẹ máa wò pé àwọn ò ní kàn ṣe Ọlọ́run sì ń bá wọn yanjú ọ̀rọ̀ wọn. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. Àfà ntẹ̀yàn bá ń ṣe tí wọ́n fi wá sọ pé náà ni òjò oróúnjẹ jẹ iná ni òjò lásọ lọ́rùn làásẹ sí ọ̀rẹ́. Àwọn tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n gbé àwọn àdàbíyàwó ni wọ́n tẹ̀ mí náà máa ń lọ mítìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kẹ́dẹ́ àwọn tó fi ilẹ̀ wọn Ọlọ́run ò fi wọ́n lẹ̀. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. Àfà yìí ẹ wo bi tá abálé ayé dé bi dátì ẹ̀ mọ̀. Allah. Àṣà kan tí wọ́n ń dá lọrin ní sunu. Abálé ayé dé bi dátì ẹ̀ mọ̀. Kò sífẹ́ tó o lè ní sí bàbá ń bàbá níjọ́ wọn bá tẹ bá jòkó ń pálọ̀ ọmọ àwọn tí ó pè wọ yàrá. Masha Allah. Ọmọ àwọn tí ó pè wọ yàrá. Bẹ́ẹ̀ ni bàbá. Àfà yìí. Akramakumullah. Àlùbáríkà àwọn èèwà àṣà déédéé. Bàbá. Ta ló lóko tí òrò fálà jẹ́ àgbà mọ́ nísì? Kò sóko. Ta ló lódò tá lọ fálà jẹ́ àgbà mọ́? Kò sí. In tó kù náà ni ká fálà jẹ́ àgbà sàdẹ́ntìtì wa ká máa wá lo àlùbáríkà lọ. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pèyàn sórí ire ẹ má jọ rẹ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ké sí yàn ní zónù yín ládùúgbò yín àfà yìí ọ̀kan náà níwà ọ̀kan náà ẹ má jọ rẹ̀ yín o. Ẹ máa tún wọn pè. Ẹ má tún wọn pè nítorí pé eríire ńlá làlà ń wá fún wọn. Allahu akbar. Àdúrà tá àfà àgbà ti ṣe kalẹ̀ bàbá wa Alhaji àgbà tí wọ́n bá sọ̀rọ̀ bí nǹkan kan bá dáa bàbá ó tún wá sọ pé àfà ti sọ bẹ́ẹ̀. Allah. Àfà àgbà ti tọrọ rẹ̀. Allah. That means bàbá ń ríra wọn nírìí pé wọ́n tún ríra pa àwọn ọ̀jẹ́ nǹkan mọ̀ ń sọ níwàásí níjọ́ ní pé èmi ò rírú Alhaji àgbà rí. Alhaji kéré sí wọn àmọ́ wọn ò fẹ́ kó kọ wọn bá okò àfà àgbà. La ilaha illallah. Oh ṣé olùkọ́ àbí ẹ̀rí ni Alhaji kéré sí wọn àmọ́ wọn ò fẹ́ kó kọ wọn bá okò àfà àgbà àfà wọn nìkan là àfà àgbà àfà wọn Kai. wọ́n wá accept Alhaji láti yọdún yìí. Àwọn Alhaji àgbà ládùrú Alhaji kéré náà àgbà wo ní bẹ́ẹ̀ tí ò lè sí lágbolé ibòmí wọ́n sì gbà bẹ́ẹ̀. Kọ́dà àwọn mìíràn fàgbà fún àwọn Alhaji sí. Wọ́n jẹ́ sẹ́wọ̀lì Islam ọ̀jẹ́ kìíní kan wọn adó Alhaji àgbà àmọ́ bẹ́ẹ̀ bá ti sọ kìíní kan ní àfa àgbà sọ bẹ́ẹ̀. Allah. Àwọn ni wọ́n pe àfa àwọn aláàfà àgbà fún wa. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. Ya murabbi ruh. Ya murabbi ruhi inni. Àfa mi. Inni sawfa la ansa al-jamila. Olùyí ẹ̀mí mi. Ìní gbàgbé. Lára yín ni mo ti lóko rí. Sawfa la ansa al-jamila. Ó kọ tí wọ́n bí mi mọ́ ọ̀bá ti pé mi. Ọba sí yín bẹ̀ ni. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. Bàbá Alhaji àgbà. Anta tulil yawma sha'ni. Bàbá tí ò ṣiṣẹ́ kó pé á gbé wá. Anta
dini sabila. Tẹ́rí a máa pé ní àlùbáríkà àwọn bàbá náà ni onílé ń kọ́lé, ní àlùbáríkà àwọn bàbá náà ni èèyàn ra mọ́tò, ní àlùbáríkà àwọn bàbá náà ni èèyàn lọ Mẹ́kà, ní àlùbáríkà àwọn bàbá gbogbo oore la ṣe tán lójú wọn. Anta qad fatahta akili fakibali shukra li jazila. Fakibali shukra li jazila. Anta qad fatahta akli. Anta qad fatahta akili. Bàbá ń tẹ ẹ̀rọ sí wa lọ́pọlọ bí ọba sí rutin ń tẹ ẹ̀rọ sí wa lọ́pọlọ tí báwọn èèyàn ti ń kàbùkù láyé náà làwọn náà ọba máa kàbùkù. Anta qad fatahta akili fakibali shukra li jazila. Bí ẹ bá rí pẹ́yìn tẹ́ ẹ tọ́ wa sọ́nà, ẹ kọ́ wa lọ́rọ̀ sísọ, ẹ kọ́ wa níwà òhù, ẹ kọ́ wa ní sùúrù ṣíṣe, ẹ kọ́ wa ní bọ́bá fẹ́ lè káyọ̀ǹda fún yan, káyọ̀ǹda, ẹ̀yọ̀ǹda. Anta qad fatahta akili fakibali shukra li jazila. Fakibali shukra li jazila. Ọlọ́run dákun, bá wa dúpẹ́ fàlàjì àgbà. Amina. Bá wa dúpẹ́ fún bàbá. Qulu ma'i. Dákun ń bọ̀ náà fà. Ayyakumullah. Ṣé bíbí tá a jòkó lọ́dún náà ní 1992 àwọn àfáà mi ń bẹ ń jòkó lẹ̀ ibi àjòkó ni tí bàbá pa gbogbo wa lẹ́kún nígbà tí wọ́n ní wọ́n lọ Cairo lọ gba Wissam. Gbogbo ìyá wa tá ń bẹ ń bẹ lọ́dún náà gbogbo àǹsá ìsìlámì wọn sọ pé zónù báyìí ọgbọ̀dọ̀ rán yàn lọ kìnní kan báyìí branch báyìí gbọ́dọ̀ rán yàn lọ wọ́n wá ká yàn lẹ̀ bá mú. Ó tún fẹ́ di pé kálukú ọmọ ìjà sí kálukú tí ń hó ní mọ́sálásí yìí náà ni bá ti wọ̀nyí lónìí ní tó rántí. Allah. Bàbá wa wọ́n sàṣàlátù bí wọ́n ti ṣe nì wọ́n wá ń sọ fún wa wípé ńgbà tí àwọn ọmọ gbé kinní yìí wá tí wọ́n ní wọ́n mú lẹ́tà wá ẹ̀mí mi ò fẹ́ gbà wọlé àmọ́ àwọn ọmọ wa rán mi létí wípé bí wọ́n ti mú ti Saudi Arabia wá jọ́sí náà nu tẹ́ ẹ kọ́ bóyá kíkọ̀ tẹ́ ẹ kọ́ náà ni ó jẹ́ kó sí àjọṣe láàrin àwa tá a jọ ọmọ yín pẹ̀lú wọn tó nǹkan ẹ má tún kọ́ ilé yìí bí ó bá síbẹ̀ ni ìbá ti gbà á nítorí pé ìfẹ́ kí n déwájú Ọlọ́run wá sọ fún mi pé gbogbo wàhálà tí mo ṣe bí n tó fẹ́ jẹ láyé kí wọ́n máa fún ọ lóyè ṣe bó ti gbà á. Anta khalifata akili fakibali shukri jazila. Àfà gbogbo kálukú bú ẹkún ni. Ìṣèfẹ́ kàǹsá ìsìlámì ọ̀ràn yẹn kankan tẹ̀lé mi ìfẹ́ kẹ́nìkan kan dààmú kẹ́nìkan ṣe wàhálà bẹ́ẹ̀ bá rán yẹn tẹ̀lé mi ọ̀làdọ̀sù nìkan náà ní kẹ́ẹ̀rán tẹ̀lé mi. Allahu akbar. Ara kálukú balẹ̀ bàbá Wìsáàmù tí kálukú fi ń ṣe fàárí lónìí in tí bàbá fi kọ́ wa in tí wọ́n ń gbìn sára wa wàláhì bàbá ẹ̀yin lẹ kọ́ wa bẹ́yàn ti gbáyé ẹ̀yin lẹ jẹ́ àmọ́ bẹ́yàn ti gbáyé gbogbo ẹni tí ń bá jọ máa dàbíyà tó bá kójà máa jọ okólé kéwújọ ọkásàlátùjọ tí ọba ti gbòòrò sáàmọ́ fi wà lájẹ́ àgbálẹ̀ wàlá ánkìbátù lil muttaqin má wà pé ọgbọ́dọ̀ tó bákan ọgbọ́dọ̀ jẹ́ bákan gbogbo àwọn tí ó sìn ọ́ ní ọ̀padà sìn ọ́ ìran bàbá ti wá èéfè wọn èébú ẹni tí ó wà mòlúdì wọn lọ́dún ni. ọwọ́ lálẹ́ ẹ̀. àfà bí ọba wá lọ́dún gbọ́dọ̀ lè má wà látọdún márùn-ún níjọ́ tí ọba padà dé òde yányán ni. afẹ́kẹ́ mọ̀ ga sí láti pè yín nígbà tí ọba kọ́kọ́ wálẹ̀ ni. àrò pé èèyàn rí ni wọ́n láì pè wọ́n n ti bẹ lọ́wọ́ rẹ̀ hún Ọlọ́run lè parẹ́ awò àfà àti bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ rí o. ó rí pé kọ̀ wá tọdún yìí. Bàbá àfikọ́lọ̀ ń bá wa dúpẹ́ fún yín. Fakibali shukri jazila. Ẹ dákun nítorí àwọn tọ́nà wá jìnà níta wá ṣe wá sí Centenary àti ìgbélọ́bì kan rí tí ò ìṣẹ̀lẹ̀ wa àtọ̀rọ̀lé olówó kan rí pé ẹ dákun a fẹ́ gbé wá síwádọ̀ yín láti gbà tá ti bẹ̀rẹ̀ dáwọ́ ọmọ kéwù náà ọ̀dọ̀ àwọn tó ta àwọn àlùbáríkà wa bẹ́ẹ̀mi tí ma pè wọ́n nù ọ̀dọ̀ àwọn àlùbáríkà wa torí bàbá ti lálùbáríkà tó Ọlọ́run mọ̀ kẹ́ bàbá púpọ̀ bí bàbá ti lálùbáríkà tó bàbá tún wá jó yé wa pé gbogbo ẹni ó kéwú níwájú àwọn lálùbáríkà àwa gbé wọn sípò àlùbáríkà wa àwọn náà àlùbáríkà tiwa náà sì ń bá wa
Allah. tí wàá náà ń bá wa. Alhamdulillah. Àdàbíyà ni ò ní sọ fẹ́nìkan láyé pé sọ́kọ́ mi ń kéwu ni àwọn ò ní sọ bẹ́ẹ̀. Nítorí pé àmọ̀ pálíbáríkà Alhaji àgbà ní ń bẹ lára wọn. Níjọ́ a bá fẹnu kan àbùkù kan nìkankan nínú òru wọn Alhaji àgbà láfa àbùkù kan. Allahu akbar. Ní wọ́n ń dùn papọ̀. Allahu akbar. Àwa lọ sọ́dọ̀ ilé bàbá wa Àjàrà. Adama Allahu hayatahu. Owó ti ń jábọ̀ owó ti ń jábọ̀ owó ti ń jábọ̀. Àmọ́ lọ́dọ̀ bàbá àgbà Àjàrà wọn nìkan lápò ara wọn 20 million ni wọ́n fi ilẹ̀ fún Centenary. Allahu akbar. Wọ́n wá fọ̀rọ̀ lé. Asùn yálà ya ẹkún nílé wọn jọ́nà ìpapà jùlọ èmi. Bàbá. Èmi ẹ̀rí níjọ́ tí bàbá wa ń ṣe wá sí lọ́dọ̀ bàbá Olúkádé nílọrin. Wọ́n bá ti wojú wọn báyìí omi ó sì máa bọ́ lójú. Omi ìpẹ́ ni. Nítorí pé bí wọ́n bá ń sọ̀rọ̀ Alhaji àgbà wọn ò ní máa sọ̀rọ̀ Alhaji àgbà gbogbo ń tà ń kà nínú tírà ara Alhaji àgbà lọ́wà. Gbogbo àwọn wòlíì Ọlọ́run Ṣéhù Sàyútì ó ṣe kinní kan Ṣéhù àfà gbogbo ẹ̀ lára bàbá lọ́wà. Allahu akbar. Lẹ́yìn tá a wá tó bàbá Àjàrà fi 20 million lẹ̀ wọ́n kalẹ̀ ní á wá on the 18 December ni wọ́n fún wa pé làwọn fẹ́ kẹ́ fi wá sí tàwọn sí ọ wá ṣe déédéé jọ́ tó pé 20 years tálàjì àgbà sí ọ̀sẹ̀ wọ́n wá ní tó bá ṣe pé ju bẹ́ẹ̀ lọ ni tó bá yẹ pé 30 years ló bá dà lónìí 30 million làwọn ọ̀bá náà. Allahu akbar. Àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń tẹ̀lé wọn àwọn èèyàn wá ń sọpọ́ọ̀tì wọn àwọn èèyàn wá ń sọpọ́ọ̀tì wọn àwọn èèyàn wá ń sọpọ́ọ̀tì wọn 100 150 200 wọ́n wá ń sọpọ́ọ̀tì wọn bẹ́ẹ̀. Ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá náà kọjá mi wọ́n gùn sí. Àmín. Ẹ̀rí mo fi ṣàpèjúwe ní gbogbo àwọn bàbá wa gbogbo léyìn ogun tá à ń lọ lọ́náwó. Insha Allah. Gbogbo wọn ni wọ́n náwó. Owó gidi. A wà ní Kaduna níjọ́ òní. Bàbá. Ẹ̀rí àwọn jàmáà wa ní Kaduna wọ́n ń bẹ̀ wá tọ̀ ẹ dákun ẹ má bínú. Torí wọ́n ti ẹ̀ ṣènáwó púpọ̀. Gbogbo iye wa tá a lọ ni wọ́n gbòtẹ́ẹ̀lì fún wa wọ́n dáná wọ́n ṣe gbogbo ẹ̀. Àwọn náà ṣe bá gbára wọn ti ma 2 million naira ní Kaduna fílẹ̀ ní zónù wọn bẹ̀yẹ̀ wọ́n sì ṣe àsìmọ́ gbogbo wàhálà tí wọ́n ṣe tí wọ́n ń wára wọn káàkiri àwa ń bẹ̀ ara Kano wa àwa Zaria wa Minna wa Sokoto wa eríṣiríṣi gbogbo olùtọ́ wà lókè ọ̀yà ni wọ́n rán sojú wa ńgbàtà àti ibẹ̀ lágbàdá Àbújá ńgbàtà d'Àbújá gbogbo àwọn Àbújá náà kọ́lọ̀ ń bá wa dúpẹ́ fún wọn wọ́n gbìyànjú púpọ̀ kódà ńgbà táǹtì ẹ̀ tó ti ẹ̀ wá ṣẹlẹ̀ lọ́rọ̀ tí wọ́n ni pé àwọn gbìyànjú débi pé wọ́n pèyàn púpọ̀ àwa padà ká wọn lọ́wọ́ kò iṣẹ́ wa lọ láti headquarters pé kódà nínú àwọn list àwọn afẹ́pẹ́ báyìí afẹ́pẹ́ ní báyìí afẹ́pẹ́ ní báyìí iṣẹ́ wa lọ láti headquarters pé ibi tẹ́ ẹ fẹ́ déhùn ẹ má dé bẹ́ẹ̀ nítorí pé July 27 tá a ṣe grand finale gangan bàbá tẹ́ ẹ bá ti wá pé àwọn eléyìí hùn ní yóò fẹ́ dàbí ipá ajá láṣejù pàṣẹ bẹ́ẹ̀ pé wá sọ̀kan níjẹ́ òní bọ́ bá níbẹ̀ ẹ dákun ẹ dá dúró mi tẹ́ báyìí ẹ má débi báyìí ẹ má débi báyìí ẹ má débi báyìí tòun ti bẹ́ẹ̀ a rí 15 million lọ́dọ̀ àwọn Abuja Insha Allah ó lé ní 15 million tá a rí lọ́dọ̀ àwọn jàmọ́ wà l'Abuja báwọn barika Alhaji àgbà ṣe ń ṣe nù kódà àwọn kan lánàá tá à ń ṣe mítìn lálẹ́ àná bá ń ti ń ṣe mítìn ni mo gbé fóònù mo pe àwọn Àbújá wọ́n sì ń fún mi lábárí pé eléyìí báyìí ti wọlé àmọ́ àwọn èrí tẹ́lẹ̀ yìí gbà àwọn ò tí ì rí tẹ́lẹ̀ yìí gbà sẹ́yìn pé àwọn olóṣèlú wọ́n máa gbà pé àwọn kò sí problem wọn ó lè má jẹ́ kí nǹkan yá Allahu Akbar a máa mọ iye àwọn tí ń bẹ ń ta tí ò tí wọlé wọ́n sì rẹ̀ fún mi lálẹ́ àná Insha Allah àmọ́ lẹ́yìn ìgbà tá a ti parí mítìn tá ti ń lè fún jàmáà lábọ̀ ẹ dákun jàmáà akramakumullah bí àwọn Àbújá ti ṣe rùn Masha Allah wọ́n ṣe nǹkan méjì wọ́n ṣe wáhádà wọ́n kóra wọn jọ wọ́n tún wá lóbi tí wọ́n lágbára sí wọ́n lóbi tẹ́ni táwọn kọ̀ọ̀kan wọ́n lágbára sí pẹ́tọ̀ wọ́n bọ̀ wá nǹkan lé àfáàwà níbọ̀ nǹkan àfáàwà lóde yìí nǹkan àfáàwà lóde yìí wọ́n tún lo yìí mẹ́ kódà Ọlọ́run bá wa Ọlọ́run san wọ́n lẹ́san rẹ̀ torí àmín gbogbo ẹni tó wá bí prógráàmù náà lọ jẹun torí wọ́n tún padà pa màálù ni
bẹ́ẹ̀ni nítorí Centenary àwọn àjọ yẹ wọn wípé ẹ dákun o gbogbo tí kálukú bá ná o ká má gbàgbé pé à ń bọ̀ wá lọ́rin ní July 27 pẹ̀lú àbí. bẹ́ẹ̀ni July 26 inshallah. July 26 pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ń bọ̀ wá lọ́rin wọ́n sì ní pẹ̀lú ògo Ọlọ́run báwọn ti bẹ́sẹ̀ ti pé náà ni ó pè ní lọ́rin. Allahu akbar. pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kọ́lọ́run ó ṣe ní rọrùn. amina. tó bá rí bẹ́ẹ̀. baba. ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ bàbá wa chairman. akramakumullah. talẹ́ ràn sí mi. baba chairman ti dìde. akramakumullah. talẹ́ ràn sí mi. fakibali shukali jazila. fakibali shukali jazila. ya murabbi ruhi inni. dákun ìwọ tó kọ́kọ́rọ́ nù gbà tá kí wọn tán dákun wá gbà torí Ọlọ́run járí léwọ̀ o. náà. ya murabbi ruhi inni sawfa la ansa al-jamil. bàbá wa chairman gbogbo Adabiyya ní Lagos State. na'am. bàbá wa Mubarak Singini. jamallahu hayatahu. àti kéwú débi ọ̀yà bismillah. صلوا على النبي الكريم الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. akí Ọlọ́run alhamdulillah. ọba tí ó ní kí adájọ́ ọjọ́ náà wá kò alhamdulillah. initially on the 3 la mú which was ìjẹjọ́ program wa ta ṣe tó yẹ tọ́bán ta ṣe jọ ní àwa rí pé kí ní ẹ súnmọ́ra wọn àwọn èèyàn ta pè ní náà lápé jọ ní ẹjá fọ́sẹ̀ kan kún lábí wá pè lọ́rin pé ẹ bá fọ́sẹ̀ kan kún gẹ́gẹ́ bí executive la ṣe meeting àwa ṣe announcement ní rédíò tó pọ̀ lọ kódà àwọn kan pè mí pé ṣé àwọn èèyàn ó wà mú ní pẹ̀lú ògùn Ọlọ́run alájá àgbà òun ni àbí wá rí àwọn tí wọ́n wà yìí akí ànẹ́bà Muhammad akí àfáàgbà tí wọ́n lọ́gì kìíní ìkàlẹ̀ àlùbáríkà yìí àwa kí bàbá alájá àgbà àwọn president yìí 1926 tí wọ́n dá ilé kéwù yìí lẹ̀ Ọlọ́run wá ní àwa ní 100 ọdún ó bà láyé alhamdulillah. adúpẹ́ yẹn lọ́dọ̀ Ọlọ́run tí mo fi ní kí àwọn àlùfáà jẹ́ kí n sọ̀rọ̀ ni pé láti lè state àbí 5 million naira lẹ̀ Allahu akbar. gbogbo Adabiyya Lagos State 5 million naira Allahu Akbar. àbíbá lórúkọ Adabiyya Èkó Lagos State a fi 5 million naira kalẹ̀ kó tó wá máa kú jù sí lẹ́nu. kó tó wá kú yóò wá kú ẹnì kọ̀ọ̀kan lórúkọ tiẹ̀ tá a máa wá fi kún àmọ́ kí wọ́n tó máa gba ẹnìkan rán mi alhaji wa Muhammad Rabi ọlọ́dán ó wà ní hajj báyìí ó ní 50,000 naira 50,000 Muhammad Rabi ọlọ́dán 50,000 naira. Alhaji Muhammad Rabi ọlọ́dán 50,000 naira. Àṣẹwọ́nù. Owó tí ẹ wà ń bí tó fi rán mi máa ṣe transfer síbi tán bá ní a ṣe sí. Allahu Akbar. a máa ẹ̀yin lẹ́ máa pè wọ́n àbáwá náà ni a máa pè wọ́n. mo rò pé wọ́n yẹ kán fún yín sẹ́sẹ̀ jù báyìí náà lọ ju kálukọ́ máa wá lókù. èmi àwọn tó lówó jù mí lọ́pọ̀ ń bí. ẹ má ti pè àkọsíbáwò èmi lówó ni ẹ ń bà máa jẹ́ sáàmà ń kọ́. ana khadimul qaw. àwọn tó lówó wà ń bí ọlọ́njà lè náà ni ọ̀pọ̀lọpọ̀ lẹ́mí ṣe ni àwa tá náà lówó ṣùgbọ́n mo dájú mo lẹ́mí ṣe díẹ̀ lórúkọ tèmi máa fún yín 200,000. Allahu Akbar. lókọ bàbá wa chairman Ittihadul Madaris al-Adabiyya
Ittihadu Madarisul Adabiyya ẹ̀rí gbogbo lè kéwà Adabiyya ní bẹnu Adabiyya yìí kìí ṣe pé tiwantiwa kan gbogbo lè kéwà Adabiyya ní bẹ nínú ìntàwọn jẹ́ chairman lé lórí wọ́n láwọn fún Ọlọ́run àwọn fún bàbá wa Alhaji àgbà láti bá wọn dúpẹ́ 100 years pẹ̀lú 200,000 naira. Inshallah ayo ridọ. Alhaji wa Alhaji Musa ìwọ ló tẹ̀mí síwájú. Alhaji Musa ayo ridọ. Alhaji wa Fadilatu Sheikh Musa Al-Imam Musa ayo ridọ. òun ló jù mí lọ. Hello, Awobo. 200,000 naira. 200,000 naira. Ẹ dákun sọ Allahu Akbar. Allahu Akbar. Bàbá ìmáàmù Abọ́lájí, ìmáàmù Èkó. Wọ́n máa fún yín ní Ẹ máa kọ́lẹ̀, ẹ máa àkáǹtì kọ́lẹ̀. Centenary báyìí tí ó máa wọ̀. Àbá wa Chief Imam of Lagos State. The chief imam Èló lẹ fún wa? ẹ̀kọ́ àlejò wa ẹ̀kọ́ àlejò wa $100 ẹ̀sọ́ Allahu Akbar. Wàláì ṣé bí ó ṣe ní agba dọ́là l'Abuja náà $1,700 lágbà l'Abuja so ìmáàmù ẹ̀yin lẹ kọ́kọ́ ṣe wá lọ́wọ́ dọ́là $100. Ìmáàmù fún wa ní That is $100. almost 140,000 naira now. Dr. Usman da Usman Jazakumullahu Kadara. khairan ya imam. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Alánàbí sallallahu alayhi wa sallam. Dr. Tọ́ Omari, Dr. Usman àbúrò mi ni. Dr. Usman. Ọmọ bàbá Kadara, last born bàbá Kadara nu. Bàbá Kadara lóyìnbó. Mo róye bẹ́ẹ̀. Last born ní. Ó sàlékún yóò gbàdúrà. He's a lecturer at the Lagos State University. He's a doctor. Èló ló fún wa? 25,000. 25,000 naira. Olóò náà fún wa. Tọ́ wọ́n ló wá inú ìdọ̀tí wọlé. Jama wa àwọn Alimaso branch 100,000 naira. Alimaso branch 100,000 naira. Jazakumullahu Àwọn khairan. bàbá Mustapha tí wọ́n papòdà ní Ṣómólú. Bàbá Ṣómólú. Bàbá wa Sheikh Contemporary Mustafa. àwọn bàbá wa Ládòṣù ni wọ́n jọ kéwì. Allah rahimahullah. Bàbá Mustapha Balógun èló ni? 20,000 naira. Allah jazakumullahu khairan. Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. Tani? Bàbá wa Alhaji wa Mama gba $100 wọn rẹ̀ o. Alhaji wa Nurey. Nurey. Alhaji wa Nurey. Iná ọmọ akéwì bàbá wọn ní agílò òun Inú náà. ọmọ kí o bàbá àgbọ̀ ní Agilọ́wà. Ó ní 100,000. 100,000 naira. Kanzu jama. Oníjẹ́ Kanzu Rahma. Albarka rẹ̀ ọmọ pọ̀ sí. Abdulmuttalib Agbójúlógún. Ajé Abdulmuttalib Agbójúlógún. Yusuf ọmọ bàbá Former Grand Kaji. Ọmọ bẹ́ẹ̀ ni ọmọ bàbá. Ó ní 25,000 naira. 25,000 naira. Ó ti wọlé. Ó ti transfer rẹ̀ ó ti wọlé. Allahu Akbar. Yusuf Agbójúlógún Abdulmuttalib. Yusuf Agbójúlógún Abdulmuttalib ti bàbá former Grand Kadi alibarika rẹ̀ ọmọ pọ̀ sí o. Ẹ dákun jàmá kò nídìí ká máa sọ pé tó bí wá kálukú ló kù báyìí 25,000 Dr. Kadara ó ti wọlé o Ọlọ́run kí àwọn àgbàlagbà. Àwọn Zumratul Rahimiyya Adabiyya Kamaliyyah láti Kẹjà. Wọ́n gba kan náà wọ́n ní 50,000 naira. 50,000 naira. Wọ́n ṣe ní láti Zumratul Adabiyya Kamaliyyah. Zumratul Adabiyya Kamaliyyah. Láti Kẹjà. Baba Imam ANSARU Islam. Az-Zumratul Adabiyya Kamaliyyah. Baba Imam Abdulkarim Musa. 50,000. Hello? Wọ́n ní 250,000. Tani? Imam Abdulkarim Musa. Allahu Akbar. Baba wa Imam Abdulkarim Yusuf. Imam Abdulkarim Musa. Imam ANSARU Islam. Imam ANSARU Islam lẹ́kọ̀ọ́ bí 250,000 naira. Wọ́n ní yọ wọlé nísìnyí. Imam Abawa Mudiru Chief Imam Abdulkadir. Chief Imam Abdulkadir Sigini 50,000 naira. Al-Imam Abdulkadir Sigini Chief Imam Ọlọ́run bá pẹ̀lú yín. Imam ANSARU Islam 250,000 wọ́n ti ṣe wá lálejò. Baba Alhaji wa Khadiru. Alhaji wa Khadiru. Àwọn náà ní 20,000. 20,000 naira. Ọlọ́run ní fi yín lẹ̀. Èló ló wà mẹ́? Bàbá wa Al-Mudir Al-Wa'iz al-Yawm. Bàbá wa tí wọ́n ṣe wá sí fún wa lé ní 50,000 naira. Wọ́n ti fún wa ní cash. Ń bọ̀ Ìkòròdú mò ń bọ̀ Ìkòròdú branch èló tí
ẹ̀yin lẹ́ni branch Ìkòdú ẹ̀yin lẹ́ni branch Ìkòdú Alhaji wa Isa na Allah Afawa Isa na Allah. Thank you very much. 25,000 naira. 25,000 naira. Àwọn Jama'iyyatu Rahimiyya Adabiyya Ìkẹjà wọn náà bí 50,000 kún ó di 100,000. Jama'atu Rahimiyya Adabiyyatul Kamaliyyah. Láti Kẹjà. Táà náà sí 50,000 tẹ́lẹ̀ láti Wọ́n náà Kẹjà. sọ 100,000. Wọ́n náà sọ 100,000. Why 100,000 naira? Naam. Jazakumullahu khaira. Alhaji wa Alágbádá. Alhaji wa Alágbádá. Wọ́n ní 50,000 25,000 naira. látọ̀dọ̀ àwọn. Látọ̀dọ̀ àwọn Alhaji wa Alágbádá. 25,000 wọ́n ti gba account number nísìnyí. Alhaji wa Abdulwahab Olúfádì. Alhaji Abdulwahab Olúfádì. 20,000. 20,000 naira. Imam Sani 5,000. Muhammadu Thani. Alfa wa 5,000 naira. Barakallahu fi. Alhaji wa Lukman Nuh Abuto Al-Abutawi. Alhaji wa Sheikh Lukman. Al-Abutawi 25,000 Abuto naira. 25,000 naira. Ibi owó ládé yìí o, kò yẹ nìkan lẹ̀ o. Alimọ̀ṣọ́ branch A. Wọ́n ti kọ́. Alimọ̀ṣọ́ branch A 50,000 naira. Alimọ̀ṣọ́ branch A 50,000 naira. Haji Ibrahim. Alfa Abdulwasi Ọ̀gẹ́sìn. Nafi. 10,000 naira. Ó ti gba account number tó wọlé. Haji Ibrahim Ọ̀gẹ́sìn 20,000 naira. Alhaji wa Abdul Nafi. Àwọn náà ní 50,000 Yusuf naira. Abdulmalik Olóyèdé láti Alhaji wa Mọ̀ṣí. Abdulrafi 10,000 naira. Maloko 20,000 naira. Alhaji wa Yusuf iná àwọn PRO wa ni wọ́n dẹ̀ try. Allah. 20,000 naira. 20,000 naira. Alhaji wa Jazakallahu Yusuf khair. Maloko. Jazakumullahu khaira. Hey. Ẹ dákun ẹni tó bá tún kú o. Afa o. Apáná olókòwò ìfúnmilẹ̀ kan. Apana. Apana. Owó tó kó pínlẹ̀. Afa Haji Ismail Alẹ̀ ọ̀nà 5,000 naira. Ismail Alẹ̀ 3,000 sí mi. Ẹ kó pọ́n lọ. Afa sí ẹ̀nà kó 3,000. Mọ́. Bàbá wa gbà Sayyidul Adabiyyin 20,000 naira. Bàbá wa gbà Alágbádá o. Ansarul Islam. Bàbá wa gbà 25,000 no promise Alágbádá mi ìpínlẹ̀ yìí. Bàbá wa gbà 10,000. President tiwa Suleiman Ọláìwọlá Afọlábí Sayyidul Adabiyyin 20,000 naira. Bàbá wa Fọlábí president ANSARU Islam Afawa Sheikh 20,000. Zambo Al-Adabi lẹ́kọ̀ọ́ mi 10,000 naira. 2020. Ẹlẹ́kọ̀ọ́ ẹjẹ́ agbìyànjú káwọ 10 million. Àṣẹ Abdulgani 5,000. Ají Ambako 20,000. Àbá Kamaluddin Abdulkarim. Ají Ambako Bàbá wa 20,000. Imam Abdulkarim Musa 250,000 wọ́n ti wọlé o. Chief Imam Ansarul Islam 250 wọ́n ti wọlé o. Kọ́sùn Ládòkò 5,000. Alimamu Sọ́ọ̀lẹ̀ Adúàgbà 50,000 naira. Alhaji wa Adnan. Alimamu Sọ́ọ̀lẹ̀ Adúàgbà Alhaji 50,000. Adnan. Alhaji Usman. Adnan. Alhaji wa Adnan. Muhammadu Raji 20,000. 20,000 naira. Ó ti wọlé. Alfa ẹ̀rọ ọlọ́run. Haji Lukman Giwa 10,000 naira. Alfa wa Kẹ́hìndé 5,000 naira. Alfa wa 2,000. Imamu Magban 5,000 naira. Allah. Tàlókù tí ó tí mọ́wọ́ wá ọ, àyáka ìlú. Àyáka ìlú ń jẹ́. Àwọn àlímọ̀sọ́ ti sẹ́ ọ́dísẹ́ndì. Ṣé ti rí ìdálúgbà láti ẹgbẹ́ máa wà límọ̀ṣọ́ orúkọ olówà ń bẹ̀ orúkọ olówà ń bẹ̀ Náà àwọn èèyàn ń gba bàbá wa
account Sheikh number Abdulrazak Mikdad. Sheikh Abdulrazak Mikdad. Mudiru Abdulrazak Mikdad láti Mushin. Lábẹ́ Mosiso náà ni. 10,000. Fadlul Ummi. Fadlul Ummi. Fadlul Ummi. Allah barakallahu fi. Imam Lukman Apakere 10,000 naira. Alhaji Adu Agba 50,000 naira. Ó ti wọlé 50,000. Sàlùkọ́ àlùbọ́sọ́hún. Ẹ máa wo. Alhaji Ibrahim Bello 5,000. Kanda hello 50,000. Àwọn àlímọ̀ṣọ́ ó kọ olúwa ń bẹ̀ wọ́n lọ́wọ́ ká àlímọ̀ṣọ́ sí ẹ̀bẹ̀ ká àlímọ̀ṣọ́ sí ẹ máa wo ogun ẹ̀mẹ́ ẹ máa wo ẹ bá ti délé. Wọ́n ló ti wọlé. Ó ti wọlé. Alimaso ti wọlé. Ẹ má dàpọ̀ ẹ má dàpọ̀. Ọlọ́run àwa kẹ́ bàbá wa lájẹ́ àgbà sí i bá wa gẹ̀ wọ́n sí i. Ó ti lọ tí àfa wa tàfà Yusuf 20,000 ó ti wọlé. Alhaji wa Murtala. Alhaji wa Murtado. Buruji. Wọ́n ti mú 25,000 wá tẹ́lẹ̀. Wọ́n ti mú 25,000 wá tẹ́lẹ̀. Wọ́n ti wá fi 20,000. Wọ́n wá fi 20,000 kún. Ẹmú 5,000 wá sí. Káàkiri máa gbé Buruji tó kú jẹ́ ẹmú 5,000 wá sí. Buruji. Okelele. Iná àmọ́ kéwù mi. Okelele. Alhamdulillah. Abdullatif. Zainul Abidin. 25,000. 25,000 láti mú sí. Adnan tó mú 20,000 wálẹ̀ ọmọ kéwù mi náà. Alhamdulillah. Adnan tó mú 25,000 wálẹ̀ kan ọmọ kéwù bàbá wa ṣẹ́gìnì náà lòun náà. Àbá wa Okelele. 5,000. 5,000. Okelele okù náwó. Alfa wa Okelele okù náwó èyí jíṣẹ́ lé. Tàfà tó kù. Buruji ó jẹ́ 50,000. Bàbá wa láti ìjọra Bájíà láti Badagry méjèèjì náà ṣe léyìn. Bàbá Àjíǹrí Bàmbà. Bàbá wa gba 20,000 Àjíǹrí Bàmbà. 25,000 naira. 25,000. Bàbá Àjíǹrí 25. Bàbá wa Àjíǹrí Bàmbà àdáhùn. Balókọ́ lè fún mi. Bàbá wa gba Àjíǹrí Bàmbà 25,000. Okelele okù náwó. Àbá Murtala látòkòkò. Àbá Àyáká 5,000 naira. Mọ̀dárùsù láwà nù. Ta ló kú o? Èló ló ṣe? 5,000. Barakallahu fi. Barakallahu fi. Àwọn bàbá wa yìí, anakunlọ, èló ni? Bàbá yìí, Bàbá wa Àjíǹrí Bàmbà ọlọ́ọ̀bà ló fún yín. tí wọ́n ní Bádóore, Akẹ̀sán, Bádóore, àwọn ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni. Àwọn méjì wá lórúkọ bẹ̀ 10,000 naira. 10,000 naira. Barakallahu fiikum. Adabiyya Bádóore, Àlùbáríkà yóò pọ̀. Àlùbáríkà yóò mọ̀ pọ̀ sí. 10,000. Ẹ dákun gbogbo wa Adabiyya dọwọ́ wa. Gbogbo wa ìṣọ̀kan ìfẹ́ ara wa dọwọ́ wa o. Àfá Habib ẹ dákun ìkéde yìí ó yẹ ká sanwó ká tó gbọ́ ni àmọ́ àfá ní kí n kéde rẹ̀ lọ́fẹ̀ẹ́ níjọ́ Jímọ̀ tí ń bọ̀ wá yìí lágbára Ọlọ́run jámẹ́ insha Allah ẹ dákun jẹ́ ibẹ̀ insha Allah Ọlọ́run já máa bẹ pẹ̀lú dáadáa àmín Ọlọ́run máa sọ jẹ́nà lọ́jọ́ ìbànújẹ́ fún wa àmín ANSARU Islami ti bàbá Alhaji àgbà ń lọrin níjòkó wá sí ìrọ̀lẹ́ tíra kásẹ̀sẹ̀ jáde yóò jáde ó ti wà ń tabáyà mọ́jọ́nà láwà gbé jáde sí gbogbo ayé ash-sha'i'u wan-nadiru fi hayati Sheikh Abdulqadir Muhammad Kamaliyyah al-Adabi Khalifatul Adabiyyin adamallahu hayatahu. tíra yẹn èyí tá a mọ̀ tá a ti mọ̀ tẹ́lá tèyí tá a ti mọ̀ nípa àtàn ìgbésí ayé bàbá wa Khalifa tó ní pẹ̀lú ògbó Ọlọ́run jọjẹ́ mà tí ń bọ̀ wáyé ni kì í náà ní a kò tààtàwà lọ́nṣẹ̀ ní ANSARU Islam insha Allah wá ti kó àti gbọ́ náà nù gbogbo àwa tó ẹgbẹ́ ẹsẹ̀ wò jìnà sí lọrin dákùn má jẹ́ wọ́n lọ́nṣẹ̀ lẹ́yìn rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́dà mọ̀ wà ń bẹ̀jọ́ tí wọ́n fi sọ insha Allah ọlọ́njà máa bẹ̀rẹ̀ dáadáa ayakumullah gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n fi rán alátilé wọ́n ní gbogbo àwa tá a jẹ́ mudir nílé kéwú kọ̀ọ̀kan nínú táfilé mọ̀ pé yàn ń bẹ táfilé mọ̀ pé lékè oyé ń bẹ òun náà ní ká kọ̀ọ̀kan
manathiru ni shi'ru ni ó jẹ́ ni akoto Centenary yìí kẹsẹ́ndì ẹ̀ sí akoto Centenary tá ń ṣe lọ́wọ́ yìí ló kọlé kéwú wa kó lè bá báwọn tíra tí ó jáde gbogbo ẹ̀yin mudirun àti gbogbo wa lẹ́yọ̀pá àti mara wa ń ní ẹgbẹ̀rún tó lè kọ nǹkan nínú àwọn atọ́ ọjọ́ ma kí wà lájẹ́ àgbà kọ́ sẹ́ndì ẹ̀ kó lè bá tíra wọn jáde insha Allah. Zumratul Rahimiyyatil Adabiyyatil Kamaliyyah 100,000 naira láti Òjòdú wọ́n ti sẹ́ndì ẹ̀ 100,000 naira láti Ògùdù Alhaji wa Òjòdú náà wọ́n pè fún mi Òjòdú Bága Ìkẹjà 100,000 naira Zumratul Rahimiyyatil Adabiyyatil Kamaliyyah. Baba Alhaji wa Isa láti Jọra bàbá náà fi 10 Al-Misri wọ́n fi 10,000 náà kalẹ̀ wọ́n fẹ́ sẹ́ndì ẹ̀ bá pè ń pélé ọmọ lẹ́yìn ẹ̀ ní jìyàn rẹ̀ tẹ́ bá nílé ọmọ lẹ́yìn ẹ̀ ní jọ bàbá nílé ọmọ lẹ́yìn ayakumullah Allah bàbá Al-Misri 10,000 naira 10,000 naira 10,000 naira àkáǹtì náà ń wárí àkáǹtì náà ẹmọ́ ẹgbà ó ti wọlé owó bàbá wọ́n ti sẹ́ndì ẹ̀ o 10,000 naira wọ́n ti sẹ́ndì ẹ̀ àwọn aláàjì wa eléwúrẹ́ bàbá wa gbàdúrà gbà wọ́n ní ẹ ṣeun ẹ kú àlejò wa ọlọ́wọ́n bá wa dúpẹ́ fún yín o bàbá almudir ní mòwe ẹ ṣé adúpẹ́ ẹ kú àlejò wa ọlọ́run tí ń dúpẹ́ bọ̀ látàná tètè ní lọ́la yóò tún máa dúpẹ́ sí ni wàlá amina insha Allah àfọ́ ọmọlẹ́yìn ṣé ó ti bùṣe náà nù ká gbọ́ra bà náà ló kù à ń lọ irúgun rọ́bà náà bàbá wa Dr. Kaduna ẹ̀yìn sọ fún apá ń lè irúgun rọ́bà náà ni ló kọ́ lé ké owó ètì dáa owó ìdá owó ìbá ti dáa èsì rábà náà ọ̀dà báwọn wọ́n ní bàbá wa gba àdúrà gbà wọ́n ní ká máa lọ sọ́dọ̀ bàbá wa àjíǹrín bàmbà àbàbàjíǹrín kalimatu shukr wọ́n ní kí wọ́n ṣe fún wa àwa lọ lè gbọ́ àdúrà. mahadul irshad al-adabiyyatul kamaliyyah mahadul irshad al-adabi al-kamali Lagos Island àti ní Kòròdú owó àdúrà 10,000 naira tó àdúrà rí owó Centenary ní ẹ̀nà mú lè kéwòye wá nù owó tí ń lápò Centenary 10,000 naira owó náà pọ̀ ọlọ́mọ́sá fàlbáríkà sí bàbá àjẹ́ ní bàbá wọn fẹ́ sọ̀rọ̀ dúpẹ́ àfà اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين آمين jama ẹ̀jẹ̀ adúpẹ́ fọ́lọ́run alhamdulillah ẹ̀jẹ̀ ká tó dúpẹ́ fọ́lọ́run alhamdulillah ẹ̀jẹ̀ adéládé alhamdulillahi rabbil alamin ẹ̀yin àfáà wa tẹ́ wá láti Ìlọrin akramakumullah àti wíwá àti lílọ ọlọ́njọ́ bọ́ sí rọrùn amina ní pàdé àgbákò àgbákò ní pàdé yín amina ọlá Muhammad wájú ọlọ́run sallallahu alaihi wasallam ní ọ̀sẹ̀ tó kọjá yìí ọ̀sẹ̀ tó kọjá kọ́sẹ̀ yìí ó tó kọjá bàbá ní mòwe akramakumullah bàbá ní mòwe ẹ dákun ojú yìí ni ń wò ń ṣàdúrà fáfáà mi lọ́wọ́ akramakumullah ọlọ́run bá wa dúpẹ́ fún yín amina mo sun oorun kẹ́ bí ń pọ́sẹ̀ mẹ́ta bọ̀ nísìn mo wá jí akramakumullah mo wá dára jí àgbà Allahu akbar Dr. Kaduna ukhatibu bikum akramakumullah wa nazaru ilayka biha yani yakuna alayya yasiran an atakallama akramakumullah jíjí tí mo wá jí mo wá gbọ́nú tí kò
nutikul hali kan lọ́dọ̀ bàbá Sheikh Lukman akramakumullah owó yálé nutikul hali tí mo wá gbọ́ yìí nígbà tó dijọ́ kẹta ọmọ mi wá bímọ àwọn ń kó ọmọ kéwù mi kan wá nutikul hali tí mo gbọ́ yìí ọmọ yìí bá wá gbé wá ní nutikul maqal ó sì ṣe déédéé tí mo gbọ́ la ilaha illallah àbí kí n wí ni bàbá ọmọlẹ́yìn bàbá ń sọ fún mi pé satarifuni idha ama ashabu tagayri fimile akramakumullah satarifuni idha ama ashabu tagayri wa tashhadu annani ni'mal murabbi àwọn àdúrà gbà mọ́ gbọ́ ìwà gbàgbé ẹ̀kí alámi èèyàn máa gbàgbé ẹ̀ ọmọlẹ̀yìn ìgbàgbé ẹ̀ bàbá ń sọ àwọn nútíkùl hálì ní bàbá ògbé wa nútíkùl maqal ọwọ́ bọ́sẹ̀ mi ń gbà tí ń bọ̀ torí kábí aago 7 Ìlọrin lánàá mo ti kírun magrubi torí ìjòkó yìí akramakumullah mo wá gbéra ń gbà tí ìyẹn ìwọlé lánàá aago kan kọjá ọwọ́ rẹ̀ mi ló pẹ́kẹ́ tó dé kí n tó dé bíbá yìí akramakumullah nígbà mo wá jí máa rí pé ó yẹ kó rẹ̀ mi rèé sọmọdé máa satarifuni idha ma ashabu tagayri tashhadu annani ni'mal murabbi mọ́kànlá ni àmẹ́yọkẹ́ tí mo jùlẹ̀ ní sínú akramakumullah ọlọ́wọ́ wọlántẹ́ ní kí n wí gbogbo jama bàbá wa lájí àgbà tí a bá fẹ́ dúpẹ́ báyìí bàbá ní ọlọ́run bá wa dúpẹ́ fún yín àmín ìjọ bàbá wa ṣe fásara pé ọlọ́run dúpẹ́ fún yín wọ́n lọ́pẹ́ ẹ̀tọ́ ọlọ́run èé ṣe thank you bàbá àdúrà gbà wọ́n lọ́pẹ́ ẹ̀tọ́ ọlọ́run èé ṣe ṣúkúrà wọ́n lọ́pẹ́ ẹ̀tọ́ ọlọ́run èé ṣe ẹṣẹ́ àná wọ́n ní gbígbà àdúrà lọ́lọ́run máa fi dúpẹ́ àmín torí báyìí gbogbo yìí àwa tá a wá àtẹni tó yẹ kó wà níbi tílà lórí òjò lè wá ọlọ́run jẹ́ kí dáadáa ó lè bá wa ń lé o àmín shukran li hadratikum shukran li nafakatikum shukran ka shukuri nabati li aridi anfasa fa kayfa la wa rasulullahi qala lana lam yashkurillaha من لم يشكر الناس سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين àmín ẹ jẹ́ ká fi kọ́ dìgbà tákùn wá rí pẹ̀lú nǹkan dáadáa akínàmọ́kànlá àdúrà parísà wọ́n ní bàbá wa mọ̀wé wọ́n sojú àdájí àgbà ìkọ́dà yín bá wọn rọ́wà sí náà ni gẹ́gẹ́ bí mòdírù ẹ dákun àdúrà parí gbogbo wa lábẹ́ àkàn bàbá wa gbà Sayyidul Adabiyyin wọ́n ní kí gbogbo akọ́jọ pé ọkékúlú aláwọ̀ kan pẹ̀lú farabalẹ̀ alájá àgbà ló kó wa jọ kàfẹ́lẹ́ ìdúpẹ́ fàlájá àgbà alhamdulillah ọlọ́run dákun èní ọlọ́run dákun má ṣe láṣe mọ́ o àmín ẹ dákun kúlú aláwọ̀ kan fún bàbá láti àfá àgbà tàlájá àgbà ọlọ́run má ṣe láì bá kẹ́ wọn àmín bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmín gbogbo àwọn bàbá wa àwọn àfáà wa tí wọ́n wá láti ìlú wa lọ́hùn láti Ìlọrin ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run kí ló ń bá kiri tó bá délé láyọ̀ tọ́wọ̀ èèyàn mọ́bí tó lọ ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n èèyàn wà pé kí ló ń bá káàkiri ọlọ́run má jọ yẹ ọdún sí wa lára ọlọ́run jẹ́ délé pé àmín jẹ́ ìtúbóre ńlé tó lé àmín bismillahi suratu Quraish bismillahir rahmanir rahim li'ilafi quraishin iyabihim rihlatash shita'i was-sayf falyabudu rabb hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ìtàṣe lé ní Lagos Island láti ṣe ṣùgbọ́n gbogbo ìtàn ṣe kiri láti jọ ìyàtà Àbújá àti Kánò àti gbogbo ẹ̀ kò sí ìtàn ṣe láyé àfáàgbà ibi tá àfáàgbà sùn sí Abẹ́òkúta ni ó dìgbà tó Ògùn state bá gbà á
ìpínlẹ̀ àdàbíyà ìjókòó àdàbíyà mùsùlùmí àdàbíyà lábẹ́òkúta ọlọ́run jẹ́ káwa náà rí ṣe o. Amina. àwọn ará èkó yìí oṣù bàbá nìkan ló ṣe àmì. Amina. jẹ́ àsìkò owó pàjọ èkó lọ. Àmín. president Bello ló ti jáde lẹ́kọ̀ọ́ Tinubu nìkan ní ẹgbẹ́ tó ti jáde lọ́dọ̀ wa. ẹ máa bọ̀ wá. èkó ló ti bẹ̀rẹ̀ nígbà àfàgbà ò bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ alájà àgbà ló bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ àfàgbà sì làdàbíà ẹjọ́ òdìjọ́ náà náà ọlọ́run má fi wá pamọ́. Àmín. kò sí wàhálà kan tó fẹ́ dálẹ̀ kò sí wàhálà kan tó fẹ́ dálẹ̀ àlẹ́ àdábí látọ̀dọ̀ àfàgbà ni owó ni o ẹ fi tán lẹ̀ owó ẹ dákun tí gbogbo ọjọ́ ṣe tá fi túká tẹ bá sọpọtì wa lógún ṣe ẹ máa wá gbogbo ẹ tó bá tẹ̀ tí wá síbi ìjókòó àfàgbà lábẹ́òkúta àyọkú ònú líìsì wa ó dà lóko àfàgbà tó pé fẹ́ ìfáìtì yín èlò ní kíbi sọpọ́tì yín ó dà 100,000. Allahu akbar. mo fi yẹn nájà alẹ́ di ogun àná lẹ́nu ni ẹ máa gbà ń sìn náà ni kò ní dọ̀la yóò jọ ọlọ́run má fẹ́ nìkan wa etí gbogbo ọjọ́ fi túká Suratul Fatiha ni bàbá ló máa ń pé súrà kò ní dàrú ni mọ́ṣáláṣí ta wà yìí tó bá fẹ́ kí Fatiha bẹ̀ wọ́n ké sókè ni wọn kì í ké jẹ́jẹ́ ìmáàmù bẹ̀ níjọ́ Jímọ̀ Fatiha ó máa ń ké ókè ni ẹlòmí ò lè ké Fatiha olókè ìjọ Jímọ̀ àfìmáàmù yìí nìkan láàyè yìí ọlọ́run wọlé àwọn tó pilẹ̀ mọ́ṣáláṣí àti gbogbo oríire tó ti ṣe ń bẹ̀ gbogbo oríire tó bá lára wa lọ́run má jẹ́ òtúká o bínú wa ṣe ń dùn síra wa yìí bàbá wa àfáwọn àgbàdo àgbà wọ́n ní ká fi jókòó yìí ṣe ìṣọ̀kan láàrin ara wa ká fi rọra wa lọ́wọ́ ká fi kúnra wa lọ́wọ́ kò yẹ pé àkànjá dàbí àlẹ́nu àkànṣe mítìnì kí ni wọ́n ní lọ́dọ̀ gẹ́gẹ́ bí àdàbíyà tó fẹ́ fi ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ kí ni èlò òun náà nítorí tí gbogbo òfin wa máa ga lọ sókè tá máa ga lọ sókè ọlọ́run wọlá Fatiha tó ní àmínú fi sàmìrè sí wa al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Bàbá àdúrà àgbà wọ́n ní lẹ́nu alájẹ́ àgbà bàbá wa ṣífù máàmù Èkó tán ní ààyè yìí bàbá wa àgbà ṣífù máàmù Èkó bàbá wa Nala engineer Suleiman Abu Nala ọlọ́run dákun má dàgbà rú wọn lọ́wọ́ o wọ́n ti mọ̀ ṣe ìkúnlọ́wọ́ ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run kan mọ̀ ṣe ọlọ́run dákun má ṣàlàyé bá a fi dúpẹ́ fún wọn àti gbogbo wọn tó ń darí ètò mọ́ṣáláṣí yìí tó gbà wọ́n láàyè ọlọ́run dákun bá wa gbà wọ́n láàyè o. Bọ́lájí Abdullahi bàbá wa ìmáàmù Bọ́lájí Abdulkarim àwọn ìyá wa ni wọ́n kódà wọ́n fún wa ní $100 àlẹ́ Adaby wọ́n fún wa ní $100 bàbá ní ọlọ́run ó jẹ́ orí ìlàlẹ̀ àmàmí bisimilayi iná àtọ́ iná kà ó tún wẹ̀yìn àfáwà yìí subhana rabbika.